láyé o adẹ́dá pé kàn mí o owó láyé fi káyé já o kí má ṣe fòṣì ló gbà o má jẹ́ kan pé kò tán di mí o pé kí n fò kí ni ṣó má jẹ́ kan pé kò tán di mí o owó kò ṣe yà nílé mi àmọ́ ṣá kí ni ẹ lọ́wọ́ o mọ̀dé àkùrẹ́sà má jẹ́ fòṣì ló gbà láyé mi owó níyì o kí ni ẹ lọ́wọ́ o mọ̀dé àkùrẹ́sà má jẹ́ ní ẹ lọ́rùn owó ṣèbí gẹ́dẹ́gẹ́dẹ́ ń bẹ lábẹ́ omi tó tòrò mínímíní ibomi ti ṣàn wá lẹ́nìkan ò mọ̀ àṣì ń gbé mú lọ́jọ́jọ́ o ẹ̀dá ayé ò bára rò jinlẹ̀ gidi ẹ̀ bá fi gbogbo rẹ̀ sọ́wọ́ àkọsílẹ̀ o má jẹun wípé kò tán di mí o náà pé kí n fò kí n níṣó ọmọ ayé má jẹ́ kán wípé kò tán di mí MSP o ìrówó kùnà o láyé owó tẹ́tí gbọ́ kí ni ẹ lọ́wọ́ màdé àkórèzà má jẹ́ fòṣì ló gbà láyé mi owó níyì o kí ni ẹ lọ́wọ́ ẹ màdé àkórèzà yẹ má jẹ́ ní ẹ lọ́rùn owó. Ẹ sà, nǹkan ṣe mí sà. Nǹkan ṣe ẹ́? Nǹkan ṣe ẹ́? Bẹ́ẹ̀ ni sà, nǹkan ṣe mí sà. Kí wá lè máa ṣe torí òòjọ́ ẹni tí nǹkan ṣe báyìí. Mẹ́wàá ń ṣe mí sà. Ẹ sà, lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí, ó ń láwọn kọ̀kọ̀ tó yẹ pé ó ń kọ mí lóminú. Mi ò mọ̀ bóyá wájú ni mo máa lọ àbẹ́yìn. Mi ò mọ̀ gbésẹ̀ tí mo máa gbé. Mo ṣe ní pé kí n tọ̀ yín wá sà. Ẹ sà, mo fẹ́ ní owó bẹ́ẹ̀ like mo fẹ́ lọ́lá mo fẹ́ ní òkìkí ibi tí èèyàn lọ́lá dé mo fẹ́ lọ́lá débẹ̀ and mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ mi mò ń ṣiṣẹ́ àmọ́ bí mo ṣe ń ṣiṣẹ́ tó gbogbo owó tí mo rí àti jẹun nìkan ni tí má ti jẹun tí mo yọ owó aṣọ gbogbo mẹ́ńtẹ́nà ó ti tán like mi ò ní ọlá débi tí mo fẹ́ lọ́lá dé mo ò lówó débi tí mo ń ro lọ́kàn. Ẹ sà, ẹ jẹ́ kí n sọ bí tí mò ń lọ gangan fún yín sà. Mo fẹ́ tẹ nídìí. Mo fẹ́ tẹ nídìí. Tẹ́ǹdì? Bẹ́ẹ̀ ni sà. Mo fẹ́ ṣe àjò. Torí ẹ̀ náà ò jẹ́ kí n tọ̀ yín wá because mo ti rò pé ta ló lè bá mi fi òye bí ọ̀rọ̀ ayé mi ló jẹ́ kí n tọ̀ yín wá. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin lélẹ̀ ẹ mọ̀ pásítọ̀. Mo mọ̀ pé ẹ súnmọ́ àwọn àfà tó jẹ́ pé orí àwọn náà wà 24/7. Mo dẹ̀ tún mọ̀ wípé àwọn babaláwo tó gbójúgbóyà mo mọ̀ pé ẹ mọ̀ wọn kò sí bóyá fẹ́ jẹ́ mo mọ̀ pé ẹ mọ̀ wọn. Ẹ sà, ṣé wá rí mo ti wò lọ sọ́tún wò lọ sósì mo rò pé mi ò ní ìdí pásítọ̀. Mo tún rò pé àwọn àfáà náà mi ò ní ìdí wọn. Ẹ sà, mo fẹ́ kẹ́ introduce mi sí babaláwo. Àwọn babaláwo tó gbójú tó gbófá tó gbóyà mo fẹ́ kẹ́ introduce mi sí wọn sà. Mo fẹ́ lówó. Mo fẹ́ tẹ́ǹdì. Bẹ́ẹ̀ni sà. Àkọ́kọ́ jẹ́ n kọ́kọ́ béèrè kan má bínú. Wà á ti tọ́ ọmọ ọdún mélòó? 31 ni mí sà. Mọ́kànlélọ́gbọ̀n. Bẹ́ẹ̀ni sà. 31. Bẹ́ẹ̀ni sà. Wà á fẹ́ ṣoògùn owó. Bẹ́ẹ̀ni sà. Ọmọdé sì ní ẹ̀. Tọmọdé bá ń ronú bí ọmọdé, àgbà ronú bí àgbà. Bí ọmọdé ni wọ́n ṣe ronú yẹn. Èmi náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń sọ àgbàlagbà tó jù ọ́ lọ lọ́jọ́ orí. Ilé ayé yóò rí bó ṣe rí yẹn, bó ṣe sọ yẹn. Gbogbo ẹnikẹ́ni tó bá sáré ọ̀la tó kánjú ọ̀la ó máa kánjú kú ni. Bí ilé ayé ṣe wà kọ́ nìyẹn, ìgbà ní gbogbo nǹkan. Ẹlòmíì ó lè ṣáájú ẹni, má wo tiẹ̀, àkọọ́lẹ̀ tiẹ̀ nìyẹn. Ẹlòmíì ò tó ẹ,
ó ti lówó ẹlòmíì ti tún wá tó yàn ó ti bírú yàn kò ní orílẹ̀ lẹ́jọ́ àyànwọ́n ní kádàrá àsìkò ní gbogbo nǹkan má jẹ́ ńlá lọ jìnnà jẹ́ ń sọ̀tọ̀ kan fún ẹ. ọ̀rọ̀ ayé wa rárá wọ́n rí ayé ọkọ ọmọ wáyé gan san ẹ mọ̀ sí fún ẹgbẹ́ ìwé káàkiri ẹ̀ nínú wọlé san ọwọ́ akórùngbọ̀n àánú bí fada Christmas ilé mi ò sọ sórí ìwé wọ̀ ó sọ ire ọ̀kábọ̀ bá a sọ fún wọn èló ló ń san yàrá kan tó gbà èló ló ń san ṣàlàyé fún. ṣé kí fún ní analysis breakdown gbogbo ẹ ni ṣé per seconds ni àbí per minute ni àbí per hour àbí per day àbí per week or per month àbí per year. ẹ wá gbà mí ti kí òbí ta lọkọ máa sì mo ní kó sọ ìtọ́ sọ lóṣù fún wọn ọ̀tọ̀ ń sọ̀sọ̀ kó sọ rẹ ṣàlàyé fún ọjọ́ wọn máa ìtọ́ sọ fún yàrá kan. ọ̀bọ̀bọ̀ wọ́n ní kí fún ẹ ní analysis fi ṣe ń sanwó ṣòrí per seconds is 1 naira per minute is 5 naira per hour is 20 naira per day gangan is 30 naira ṣòrí per week yẹn gangan tó ń sọ yẹn ní 50 naira ṣòrí per year yẹn ló pọ̀ jù wá fún ẹ ní analysis yẹn ọlọ́ọ̀ṣẹ́ breakdown ẹ̀ fún ẹ kó sọ. ẹ jẹ́ àkójọ gbọ́dọ̀ jáde aniko sa ọmọ eléyìí máa fẹ́ bọ jàjẹ fún mi kẹ aniko ṣàlàyé tó ń san fún owó lé yàrá kan ọwọ́ àti pàdé per minute kó sí ẹ lọ jáde. kò jù bẹ́ẹ̀ lọ èmi wà ká nìyà. máa wà ká ọmọ wà ká kí náà ni máa wà ká ẹ ti rẹ dáadáa òsì káàkiri ọ̀fẹ́ yàwó yà ibo débi ebo dúdú ni ibo dúró wọ́n ra kírímù ẹ sì sanwó lé. bàbá yìí tèkẹ́ yìí sí ọkọ mi lè ń bá sọ̀rọ̀. bàbá yìí fẹ́ bàjẹ́ ni kó lè fi pàtàkì gbọ́ àbọ̀ ọjà wèrè tó kórè orí yìí burú ọ̀run yìí ni ẹ ní sanwó lé ẹ mọ̀ sí máa ń bọ̀ òsì káàkiri ẹ mọ̀ sí pé bí wọ́n yẹ pé ilé dà fún yín ó rí ṣe òǹkàwọ́ gbéra bí ẹ tọ́ bẹ́ẹ̀ kú kí ló sì kí ló fò kí dàdé wò ẹ kó sí ọkẹ́ kónú lé oṣù kan mọ́ fún yín ìfìlà mi hàn yín ìbọn sọ́yẹ̀ fún yín kẹ́kẹ́ kó sí òyìn kẹ́kọ́ kónú lé fún jáde ọwọ́ ń tẹ́wọ́ pẹ́ bí alájọ ẹ̀tọ́ ẹ̀kọ́ lọ́bọ̀ sí kọ̀dọ̀tọ̀ tọkẹ̀ kónú hánú lásán. lẹ́nu olórí burúkú sọ̀hún wọ́n sọ̀rọ̀ sí ẹ̀ ó dà kó lórí burúkú ni ẹ́ òun pè mí ní mine òun fi vi òun fi rànnù mu ṣí àwọn tó jẹ́ mine ọmọbi tó ń gbé ni ṣé àwọn mine máa ń gbé bí ta ló bá pè súná kó pè lórúkọ tí mò ń jẹ Àmínà Ṣàkírà kó tún wá ṣe gan kó pè mí níbi Àgbékẹ́ kó pè mí lánìkẹ́ ó wá ń pè mí ní mine àwọn mine vi kò yí Lẹ́kí ló ń gbé olórí burúkú rẹ̀ bàbá yẹn sọ̀rọ̀ burúkú sí ẹ̀ sí òun káwọ́ gbéra bàbá yẹn parọ́ ó lọ fi rùngbọ̀ hanu bíi fada Christmas honestly ṣóun ló ní kó má lówó kó má rówó lé sọ ni ó wá ń pe mine jọ torí ẹlẹ́ má ní mi lára o. Ṣìkẹ́mi adìẹ mi làágùn ń làágùn èyí ara ẹ ló jẹ́ àmọ́. mo fi dialogue lórí burúkú ṣépè fún ẹni. wọ́n lè ti sọ̀rọ̀ báyìí. kí ló dé tí kò tán èsì fàdìyẹ tiẹ̀ wá tó jẹ́ pàdìyẹ làágùn gbé adìyẹ gbé wọ́n síbi tẹ́sí wà ọkọ̀ fa bẹ̀bẹ̀ kó gba bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn makeup kó fi fẹ́ wèrè kára wèrè gbẹ orú ọ̀rọ̀ wo nìyẹn kí ló dé tẹ́ mọ́ ní justification for poverty nù láàrin èmi àti ẹ justification òun ṣe àwáwí fún poverty olórí burúkú ààrẹ gbogbo àti òun fẹ́ mi náà ó máa ń pàdé mi lẹ́sítírìọ̀ ni exterior supermarket exterior ibi tó ti ń tó ń jẹ exterior ibi tó ti ń ṣe gbá mi ò tẹ̀lé ẹdí lérí kálẹ̀ mi tẹ̀lé ẹdí lérí tí mo rán completed building tí mo rí gbogbo dẹ́pìtì tálíkà ṣọ́nà pé mi máa fẹ́ ẹ ni ṣé mi máa fẹ́ ẹ ni ọkọ̀ kó mi wá jìyà ni bàbá yẹn sọ dúró ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí mi bàbá yẹn dèrè mo mọ̀ nǹkan tí mo lè sọ mo ń retí kó sọ̀rọ̀ ní but mo rí pé jẹnẹrétọ̀ ẹ ti tutù bó ṣe tutù náà pẹ́ǹdì àmù bó ṣe lówó ó jẹ́ káwọ́ ẹnu ẹ tutù ọkọ̀ dẹ̀gẹ̀ bàbá yẹn sọ dúró ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí ẹ mo fẹ́ ní ṣùlọ́kà bàbá yẹn fún ẹ lésì èmi ọba jẹ́ kó yẹ ẹ̀kọ́ ọmọkọ ní mímí òṣùwọ̀n àlè sórí nílẹ̀ tí mo lọ yẹn mo lọ pa bàbá yẹn ni bàbá yẹn sọ̀rọ̀ sí ẹ ò rọ́rọ̀ sọ àmọ́ èmi á lọ pa wọn. méjì wo má ṣe bẹ́ẹ̀ yẹ o oṣù kan ní máa yẹ fún wa tó bá lọ tó bá da ọgbẹ tó bá níbo fún wa lọ́sẹ̀ méjì nǹkan má lọ bá a sọ ẹni tí. ìwọ ló lè sọ̀rọ̀ tó rò lówó àìlówó ti pa ẹ́ lórúkọ dà máa jẹ́ kó yẹ bàbá yẹn pé èmi máa kọ̀yà tí bàbá yẹn bá kú èmi ni mo pa mo ń lọ jà ní báyìí pàdé sáà tó bá gbọ́ wáò sáyẹ́lì tó fi gbé bàbá lọ sọ́sítù ambulance òun ló dùn yẹn. bàbá ẹ dúró kẹ́ gbé sí ọ̀rọ̀ yìí bàbá ṣẹlẹ̀ jẹ́ wẹ́rẹ́. ẹni má lọ dá wà láàyè náà ẹ. owó ló ṣe é ṣayé o. Kọ́mi. adẹ́dá pé kọ́mi. ó rubbish wo lẹ ṣe yẹn kí ló dé ṣe máa disgrace ọkọ mi bẹ́ẹ̀ yẹn ọkọ mi tó wọ̀ mí ṣùṣù tó kọ́ ṣọ́ọ̀bù fún mi tí ò gba kọ̀ńténà fún mi tájọ́ ṣe bọ̀bọ̀ better for worse ó ṣe gbogbo rẹ̀ fún mi ó kọ́lé fún mi ó ra mọ́tò fún mi in fact gbogbo àwọn ẹgbẹ́ mi kọ̀ńténà ló ń gbà òun rúgbó kọ́ ṣọ́ọ̀bù fún mi ni ó tún wá já ọjà sí ọjà wá kún ọmọ ọlọ́mọ tún wá kọ́lé fún mi lọ́wọ́lọ́wọ́ ní báàfọ̀ a ṣẹ̀ṣẹ̀ parí foundation ni ká bẹ̀rẹ̀ sí lé mọ́ ká máa fi mọ́ ló
ṣẹlẹ̀ bá dédé báyìí ẹ pa yín láyọ̀ kò sí ní wó àmọ́ mo ti sọ fún ọ ó dùn ní ògbé foundation lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ̀yin bàbá òṣì. ìwọ ó gbàjọ́ bùfù mi ó kọ́lé fún mi. irin jẹ́ kí ní àná. ẹlẹ́sìn. èmẹ̀. kí ló dé. mo dá tìǹbù lẹ ní. kí ló lè tó yẹn. gbígbà mo kọ́ṣẹ́ lọ́dún ogun dè ní. èmẹ̀. mo wá wò pé ẹ bá mi sọ́ọ́rí pé tẹ̀lé àwọn onítìátà. níbo. mo fura sí a. mo fura mo ní kékeré yẹn tí máa fi tẹ̀lé àwọn onítìátà lóyà kò gbé ilẹ̀ ṣe dáwọ́ rú. bẹ́ẹ̀ni. ọdún ọ̀rọ̀ ẹlẹ́dàá gbọ́. ọkùnrin mi wáyé ayé kí n wá kọ́lé jẹun ní. èmi ò sì ṣe wọn wá sí wàhálà òkèèrè kiri. ẹ mo fi ṣe sọ gbogbo ọ̀rọ̀ yẹn tẹ́ dá gbogbo ẹ̀ kólẹ̀ gbàdé ti bẹ̀rẹ̀ sí dáṣọ kólẹ̀ mi ló ti wò pé yé tẹ́mi ní máa ké báyẹn ẹgbẹ́ kan ló kàn já mi pé wá bàbá yìí mú wa ṣeré ìrìnsẹ̀. tí mi bá kí báwọn yóò fẹ́ fura sáà mi tí mi àti ọ̀rẹ́. ló jẹ́ kí bọ́lẹ̀ báwọn àwọn ó sì ná mọ́ra wa. bàbá fẹ́ ṣe sinmi àwọn bá ti wọlé ọkùnrin ọmọdé bí ìgbà táyà náà gbòòrò báńkì yóò fẹ́ ṣe sinmi náà. ó fẹ́ ṣe sinmi náà. bàbẹ́ wo ọmọ yìí ẹ̀dọ̀ mi ti lọ sókè lọ sí wa lọ sáwà. ìlọ ṣáwà lórí gbogbo èdè yín tó lọ sókè ni wọ́n promise yín pé màá bá yín jà padà factory set ni màá gbé yín sí ẹsẹ̀ òkúlé ṣé tó wẹ̀ wà nígbà ní mi ò gbé nǹkan mo dágbére pé mò ń bọ̀ wá kí mo wá kí mi. ìbọn sí dákun lẹ́yìn tí wọ́n mọ̀ ní ọkọ̀ rẹ̀ gbọ́ngàn pé yes. Bọ̀dájọ́ mi, ọmọ pé bí ẹ̀gbọ́n rẹ̀ ṣe jẹ́ sí mi ládùúgbò, àwọn mi gidi ni Ọlọ́run. Of course, máa wish pé ìyá mi àti bàbá mi ló bí yín. Torí ẹ mú mi bí àbúrò gan ni, ẹ ṣe gan. Àbúrò mi ni ẹ̀ náà. Ọlọ́run, ẹ máa tẹ̀kẹ́ mi gan. Gbogbo àti máa wá pé báyìí báyìí ẹ máa ń ṣe fún mi. Ẹ ṣe gan sà. Sà, mo gbèsè wà lẹ́gàn mi ní parọ́ fún yín Ọlọ́run. Gbèsè wà left and right. Gbèsè wà. Mo ló fi jẹ́ kí mo fi rò pé kí n wá nǹkan ṣe sí. Mo wá ti wá rò pé kí ni mo lè ṣe o. Máa rò pé mo fẹ́ máa wá ọ̀kadà. So mo wá lọ pé tí bá ti rí ọ̀kadà tí mo wà tí mo ń ṣiṣẹ́ máa tẹ máa ráwọn gbèsè yẹn san díẹ̀díẹ̀. Mo ti price ọ̀kadà, mo ti ṣe everything. So wọ́n á ní pé last wọ́n máa gba 400. Mo ná gan ni o. Bí 600 lọ ti bẹ̀rẹ̀. Mo ṣáà ná sí 400. But ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ sí pé 400 yẹn kan mi ò tí ní. Wọ́n á ní pé kí n wá bá yín ẹjọ́ kẹ́ yá mi ní 400,000. So tẹ́ bá ti yá mi tí bá ti ń ṣiṣẹ́ tí mo ń ṣiṣẹ́ máa máa dánwò yẹn padà fún yín. Díẹ̀díẹ̀ máa máa san díẹ̀díẹ̀. At least ẹ̀ ti help life mi náà bẹ̀yẹn ti fún mi lóúnjẹ jẹ́dá pé mo níyàwó náà lè. Àìdíà gidi ló ní o. Torí ọgbọ̀n ọ̀dà ìbọn ní bísínẹ́sì ó ní ọpọlọ bísínẹ́sì. At least èmi á yẹ lówó sí ìwà ara kadà. Wàá máa fi ṣe wàá máa dá owó yẹn fẹ́ mi. Bẹ́ẹ̀ni máa máa fún yín padà. Díẹ̀díẹ̀ nígbà tó yẹ kó ń deliver fẹ́ mi àbí. Bí o fẹ́ jọ bẹ́ẹ̀ tó tí wàá ṣe bẹ́ẹ̀ náà bọ́ máa ṣàdánwò yẹn padà. Máa yá ẹ̀ ó kéré ọmọ tó dá ni wọ́n náà. Mo ṣàmọ̀ pé business tèmi náà nìyẹn kì í yáyàn lówó ìwọ̀nba tó rọ́kọ́ bẹ́ẹ̀ tí mo lọ bá rí mo fi ń bọ̀ ìyàwó àtọmọ. Ó yé mi. Ó ṣàmọ̀ bọ́tì ẹ̀ so 400,000 yẹn máa yá ẹ̀ fún 6 months. 6 months. So adé fi san 700,000. Tákà ní 700,000. 700,000 ti pọ̀ ju ẹjọ́ ẹ ṣàánú mi 700,000 nǹkan ń gbé lẹ́yìn 6 months máa fi iṣẹ́ yẹn máa kọ́ da owó yẹn padà máa rí bí 400 yẹn san bọ́ 700 ti pọ̀ ju ẹjọ́. 700,000 pọ̀ 400,000 oṣù mẹ́fà tó bá mọ business ṣe o mọ iye kan ó lè di 40 million. ṣé ní nǹkan tí mo fẹ́ ṣe ọ̀kadà mo fẹ́ wà lórí ọ̀kadà tán náà fún yàn 15 naira 100 naira yàn fi ń gbé láti nǹkan kéèyàn kọ̀ tẹ̀ rí owó yẹn ẹjọ́ ẹ ṣá. anyways ẹ mo ti gbọ́ jẹ́ fún adoption kan báyìí sí torí ọmọ tó dá ní ẹmu dẹ̀ lágbo tiẹ̀ fẹ́ struggle ká lómi ló dàbí tiẹ̀ nǹkan mi ló máa ṣe máa yẹ 400,000 yẹn o dẹ̀ ní fi san èlé kankan. ẹ ṣe bọ̀dájà ni ẹ ṣe kàn ẹ ṣe. but on one condition. Bẹ́ẹ̀ni wà lọ wá èèyàn tó lè máa dúró fún ẹ wá tó dẹ̀ nílé èèyàn tẹ́pọ̀ òun kò ṣe pé tó jẹ́ tẹ́nàtì ilé tó tẹ́pọ̀ ní landlord tó tẹ́pọ̀ tó máa dúró fún ẹ tó nílé tó bá lọ́wọ́ ènìyàn yẹn wá kéré dídó fẹ́ tí mo mí kò ń ṣòwò ló fẹ́ dúró ilé yẹn ló máa dúró so orígbó simple gan tó bá ti dá 400,000 padà ìgbàlẹ̀ yìí padà orígbó yẹn dájú kọ́ ẹ̀ṣẹ̀ máa fẹ́ fi sọ 700 lọ. Kí n wá èèyàn tó máa dúró fún mi.
tí bá ti rí èèyàn ní ìdúró tó máa dúró fún mi ẹ máa yá mi lówó yẹn. Tó nílé landlord bí ìgbà ni kí wàá gbowó yẹn. Ṣe tó bá rẹ̀ nìyẹn tó dẹ̀ tí mo dẹ̀ ti ṣe investigations mo gbóhùn lórí nílé ilé yẹn dẹ̀ jẹ́lẹ̀ gidi in the next 4 days wàá gbowó yẹn. 4 days. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Tó bá ti wá tí mo ti evaluate ilé yẹn kan kò sí big deal after 4 days wàá gbowó. ẹ ṣe gan máa lọ sí máa lọ wá ènìyàn. ṣé bó ṣe kọ́ fà lọ́wọ́ mo bí ẹni náà dẹ ọwọ́ aṣọ hẹ́tẹ́hẹ́tẹ́ báyìí ṣé igi sáré lọ́n fẹ́ ni igi pósí mo fẹ́ kàn ni ẹni tó ní àga ń bọ̀ wá gbé láìpẹ́ wákàtí kan ló fún mi ọwọ́ à ń ṣe báyìí. tó o bá fi lè fún aṣọ láì ṣẹ́jú méjì ó lè ti fojú ẹ̀ rí. mo ń gbọ́ tí ẹ jàre. tí mo ṣe ń sọ lọ́sàn. mo ní kí n sọ fún yín pé mo ti rí ọ̀nà àbáyọ láti sanwó ilé tí mo jẹ ní sà. bẹ́ẹ̀ ni sà. òun á dà. ọ̀rọ̀ wà lórí ẹ̀hún náà ni mo ṣe wá so màá lè sọ fún yín. ọ̀dà mo ń gbọ́ o. bẹ́ẹ̀ ni sà. ẹ̀wọ̀n kan máa ń sọ pé àwọn ọkùnrin kan wá rìn kún ẹsẹ̀ wọn tó bá fẹ́ ṣe ọmọkùnrin dáadáa. bẹ́ẹ̀ ni sà. so mo ti wá rò pé kí ni mo lè ṣe mo ronú mo ro everywhere pé kí ni nǹkan tí mo lè ṣe gan. kọ̀ọ̀kan sọ fún mi pé ó dé lè wọ kádà o ó dé lè wọ kádà o mo dẹ̀ ní tọ́ ni mo lè wọ kádà mo sọ pé òkè máa ra ọ̀kadà ṣẹ̀dẹ̀ mọ́ pé ń sìn ọ̀kadà bíi 400 sí 500 ló máa ń tà. èmi ò tiẹ̀ mọ̀. bí ìyẹn ló máa ń tà sá. ọ̀kadà ti dówó mọ́tò. bẹ́ẹ̀ ni. ọlọ́ba àtúnṣe. àmín òun ló fà á tí mo fi lọ bá bọ̀dà Gani pé bọ̀dà Gani mo máa nídìí owó báyìí pé mo fẹ́ fi ra ọ̀kadà. Gani agent. bẹ́ẹ̀ ni bọ̀dà Gani náìsì gan. ọlọ́run wọ́n wá sọ fún mi pé àtìyá olówó yẹn kọ́ ní iṣu ṣùgbọ́n pé mo nídìí onídùúró kan tó máa dúró fún mi tó máa fi lè yá mi lówó yẹn. nísìnyí mi ìdẹ̀ ní anybody ẹnìkan náà lẹ́kùn fún mi bí bàbá mo ṣe wá bá yín pé sà pé kẹjọ nítorí Ọlọ́run pé kẹ wá dúró fún mi so màá lè gba owó yẹn lọ́wọ́ màá lè rọ ọ̀kadà tí bá dẹ̀ ti ṣiṣẹ́ kárakára báyìí màá sanwó ilé tí mo jẹ màá dẹ̀ dánwó ọ̀kadà padà tó tí mo ní kí wá sọ fún yín ní ẹ̀ sà. kémi wá ṣe òǹdùwò fún ọ lọ́dọ̀ Gani agent tó fẹ́ yọ olówó tó fi ọ̀kadà. bẹ́ẹ̀ ni sà. kọ́ wá lè máa kọrin kí mi lọ́la gbé òní dúró mi ò ẹ ṣeun o. má dúpẹ́ fọpẹ́ lẹ̀ kí mi yọ olówó kí n lọ bọ́ ṣe ń dùn lọ́dọ̀ Gani tó jẹ́ pọ́ ya wèrè ilé tí ọ̀sán ń gbé ohun tí òru rẹ̀ sọ ọ̀sán mi kí lè wọ́n jẹ́ títà mọ́ mi lórí sá. rárá o títà bá o. Gani máa tà. oníta máa ń dúró padà. yẹn gbọ́dọ̀ Gani tó jẹ́ pé ọ̀dájú ọ̀ya wèrè ó lè ta ilé tí ò níwèé Gani tó ta ilé bàbá rẹ̀ tó ní sàárè ìwájú tó sì sọ fáwọn ẹ̀ pé kò sí sáré mẹ́ ó sì wo sáré gbogbo egun bàbá rẹ̀ ó rè kí ọlọ́rin yìí sin sínú igbó. àwa ni kébì ó gbé filé tèmi tí ó dúró fún Gani èmi ò lè dúró kó wá ọmọ mi lọ. kò lè lọ mi ò lè sá lọ máa ṣiṣẹ́ máa rówó yẹn máa dẹ̀ fi sanwó lé tí mo jẹ máa dẹ̀ sanwó Gani padà ẹjọ́ dájú ẹjọ́. òbúrú máa bọ̀ ọ lọ. àmọ́ jẹ́ sọ kí ni kẹfọ́ tọ́ ọ bá sá lọ ìfi nǹkan sí ọ gbogbo àdánwò tí bẹ́ẹ̀ láyé ní fi kọ́ wo tó bá wẹ̀yìn báyìí mi lọ́mọ rí ọgbọ́n jẹ́ mọ́ lọ jẹ́ mú fìlà mi dẹ́nilẹ̀ bá tìmí lẹ́sẹ̀ wọn bí India jẹ́ mú fìlà mi. ẹ ṣe gan. ọjà. owó kò ṣe yà nílé mi àmọ́ ṣá kí ni ẹ lọ́wọ́ màdé àgùrẹ́sà máa jẹ́ fòṣì ló gbà láyé mi owó níyì yó kí ni ẹ lọ́wọ́. Ti sọ̀rọ̀ ṣá. Báwo ni? Ṣé kí n sáàbẹ̀ kó tó tutù? Oúnjẹ ni mò ń sọ yẹn, ṣé kí n sáàbẹ̀? Oúnjẹ. Kó má bàa tutù. Oúnjẹ náà. Ṣáwa ní jẹun ni. Ẹjọ́ àtàgbà náà kò sówó kankan lọ́wọ́ mi. Ọ̀rẹ́ mi tó promise mi lówó kan mo pè títí kò bí kíkọ́ mi owó wọlé ìwọ náà dẹ̀kẹ̀rẹ̀ kò sówó lọ́wọ́ òun náà ṣóbi tó ti wá rí owó tó fi dáná fún mi sì ni kò tí ì yé mi ló ti lówó. Bómi ṣe wọnú àgbọ̀n kò sẹ́ni tó yé. Ṣúrẹ́dì àti jẹun àbí báwo ni? Bó ṣe dọ́gbọ́n mi rò pé yẹ kí yẹn kàn ẹ́. Ọlọ́run ti ṣètò bó ṣe fẹ́ jẹun nìyẹn jíjẹ mímu kó má nira fún wa kò tún nira ń sìn kò tún fẹ́ jẹ́ kó nira kí ni gbogbo pẹ́sàn yẹn. Ìyàwó mi àìlówó lọ́wọ́ mi ò pa mí lóko dàmú. Bẹ́ẹ̀ ni mo ní right as ọkọ ẹ
kí n béèrè pé ìyàwó mi ò níbo lo ti rówó tó fi dáná fún wa àkíyèsí tó bá sọ fún mi inú dúdú ni màá fi jẹ́ bọ̀ nísìnyí o mò ń bèè lọ́wọ́ ẹ o sọ fún mi níbo lo ti rówó kọ̀ọ̀kan sọ fún mi náà tó bá délẹ̀ náà ṣe bí èmi àti ẹ náà ni ẹ sọ fún mi. ṣo fẹ́ gbọ́ ẹ má wulẹ̀ finú dídùn jẹ gbà tó ti di pé ká máa bèrè bóúnjẹ ṣe ṣẹlẹ̀ bóúnjẹ ṣe dé yẹn bóyá kó má wọrí mo dẹ̀ wẹ́ dáadáa ẹbí mọ́nàmọ́ná nìyẹn in fact tí bá wù ẹ́ closely ìzídà kò ju mọ́nàmọ́ná lọ ṣé wàá mọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ìran mọ́nàmọ́ná kí ló máa ń sọ pé ó máa ń ṣe wọ́n ebi ló ń pa mọ́nàmọ́ná kú òun ló máa jẹ́ tiẹ̀ má wọrí padà sójú rẹ̀ má bèrè right and condition ọkọ olórí aya ó tún lóúnjẹ ó tún sọ pé òjì ṣó máa jẹ àbọ̀ ọ̀jẹ̀ bó lọ nìyẹn. tí ń sọ fún mi ó dá gbé wá o ṣé kí wọ́n pọ̀ jù bí ọ̀gbìn mi pé ní àdínkù gbé wá sẹ́ẹ̀. pẹ̀lẹ́ ọlọ́run ẹ̀rọ ọjọ́ kan fẹ́ wá rẹ̀ èmi náà jẹ́ kí ni tẹ̀sí mi náà sórí mi ò pè ní kí mò ń kà gbàdáre mo ṣe wá ń kà kí mò ń kà fún nígbà tí mi ti káńtì náà sí mo fẹ́ fún ọdún wá ń kà. ẹ ṣé o ọlọ́run ló ṣe o. àmọ́ ẹ̀ṣẹ̀ mi o. kí mo ṣe. ẹ̀ṣẹ̀ tẹ̀dẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó lágbára ni láàrin èmi àti yín tálẹ́ni tó ṣẹ̀ Jésù jù nílé ayé yìí nínú báìbù. tó ṣẹ̀ Jésù wọn ti gba àwọn ọ̀dọ́ Sunday school Júdásì ni. kí ló ṣe fún ó betray ni ó fi Jésù hàn. ẹ̀yin gangan ni betrayal lé ayé mi you are a betrayer èyí tẹ́ ṣe fún mi ojú ti Júdásì tó ṣe fún Jésù lọ. kí mo ṣe. kí lẹ ṣe kí lẹ ní o ṣe ẹ̀yin ló ń ṣe onídùúró fọ́kọ mi ṣé mo complain fún yín ni ẹni pé kó lọ yáwó ẹ máa dúró fún ṣé mo rán yín ṣẹ́ ṣé mo sọ pé bó ṣe fi ìyà jẹ mí yẹn mo sọ fún yín pé kò dùn mọ́ mi ni. ẹ ṣe bí torí tiẹ̀ náà ni bí ká sóńdò fún kó tiẹ̀ owó kan gbà kó máa fi ṣe nǹkan yóò tó lè máa tọ́jú wọn náà. ẹ fi mí lẹ̀ jọ́ mo rán yín ṣẹ́ pé kó tọ́jú mi ni ṣé gbogbo bó ṣe fi ìyà jẹ mí yẹn ṣé kò pè mí ni ṣé kò ṣe pé tí bó ṣe fi ìyà jẹ mí yẹn lọ́nà fi mí ṣe ló fi yín ṣe gàrí tíra mi tó fi tarí mi sọ́dọ̀ yín ni bó dé mo bọ́ tẹ̀ ń dá mo ti ń sun yín ni ẹ fẹ́ ṣe ní ṣe pé tó bá ti lówó tọkọ ẹ náà ti fún ẹ lówó díẹ̀díẹ̀ ẹ wá sọ pé wọn fẹ́ yàwó lé o dúró tọkọ ẹ ó ṣáà ti mú wá ó ti ń ṣe díẹ̀díẹ̀ jókòó tì ọgbọ́n pé kèlè sá lọ fún mi lẹ́ ń dá. kò rí bẹ́ẹ̀ oṣù mi òkè oṣù sánmọ̀ ṣé irun máa ń sún orí ni ikú nìkan ló lè gbaṣọ lẹ́nu òwúrẹ́ sórí mi ò pé ní kí mo ti gbogbo rẹ̀. ẹ̀yin mọ̀ yẹn tẹ́lẹ̀ lọ ń ṣonídùúró ẹ lọ ń ṣonídùúró rọ mo rán yín ṣẹ́ ni ẹ fọkọ mílẹ̀ kó máa ráre nà ṣé mi àti jẹ́ ẹ̀wà òkè bí mo ṣe wà bí ẹ láìkẹ́. mo wà òkè. Mr. Gani ẹ mọ ìyàlówó mọ bẹ́ẹ̀ ni ó ti ṣe à kódà police station ni ó sùn lónìí ẹ máa mọ ìpínlẹ̀ ètò mo wà mí tì nínú ìyẹn dáàbò dáadáa ò sì bò kò lówó kankan gbàdí kankan mọ́. filẹ̀. èmi ò ní fi ọ́lẹ̀ bọ̀rọ̀ gbàgbé mo fẹ́ tátán pẹ̀lú rẹ ni èmi àti ẹ. àtẹ̀mọ́ wa ló ń ṣonídùú ló ń bá yàwó kí n ti yín pẹ̀lú. ọlọ́run má jẹ́ ń bá yàwó mọ́ ó sì rìn lọ́dọ̀ rẹ̀ ni ọ̀dọ̀ mi ló yẹ kó wa gbogbo tí mo máa ń fẹ́ràn lára obìnrin pátá ló ní èmi. má ṣe yọ ọkùnrin sí. kọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ mi ló kéde. irọ́ kọ̀rẹ́ mi ó gbígbó tó gbé mi sókè nínú. ẹ gbọ́ ara yín. ẹ káàsán. ẹ jọ ṣé láìsí wa. láìsí wa. ẹ fún mi láìsí àti wa. ebi ń pa bí bàjẹ́. madam ẹ dá mi lóhùn. ẹ má bínú ẹni tó máa tà náà mò ń fojú wa àwọn Ọlọ́run. kí ló ṣẹlẹ̀ látàárọ̀. olùọjà kọ́sítọ́mà ló ṣáà tó ń jẹ fún wọn mò ń bọ̀ abẹ́. kí ló dé tẹ́yìn náà ọkọ̀ máa rìn kiri tẹ́ bá ń wáṣẹ́ ẹ̀ máa ṣojú wẹ́nẹ́wẹ́nẹ́ ẹ tún ríṣẹ́ náà tàn ẹ̀ ń ṣọ̀lẹ̀ kó dáná. ọ̀nkú oúnjẹ lẹ wá rà ẹ jọ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ dẹ̀ róúnjẹ tẹ máa rà kẹ́dẹ̀ má bá ti yín lọ. ọkọ mi lẹ ń sọ̀rọ̀ síbẹ̀ ẹ má sọ̀rọ̀ sọkọ mi ẹníyàwó ọ̀rọ̀ yẹn ti ń pọ̀ jù o. ọkọ yín ni. mi fún yín lọ́rọ̀ ẹ̀ sọ o. ṣọkọ yín ni wọn. ọkọ mi ni. ọkọ ilé àbí títà. ẹ ní fàkẹ́ béèrè mo lọ́kọ mi lẹ tún bí mi stupid question ọkọ mi ni wọn náà tó ń jẹ fún wọn ó ń wò tó ń jẹ fún wọn náà òun ló ń ta èmi ni mò ń gbowó. àwọn ló ń ta ẹ̀yin lẹ ń gbowó. wá
kí wọn náà tó ń jẹ fún wọn kó dà. wà á ti lówó rí o. ṣé mọ́mí ẹ̀ ta oúnjẹ tẹ́lẹ̀ rí? kí ló wá dé tó sọ̀rọ̀ ẹ di ìyàwó táwọn sọ̀rọ̀ àwọn dọ́kọ́? ìyàwó mi ni àwọn help ẹ ìfẹ́ ló dẹ̀ wà láàrin wa. ìfẹ́ ló wà láàrin ló wá sọ̀rọ̀ ẹ dẹ́ ọmọ ọ̀dọ̀. kí ló máa ń ṣèyàn ọmọdé ìsìn náà tó yẹ pé ibi tó ti tutù báyìí lẹ́ bá ń wá? ayé ẹ ti bàjẹ́, mo sọ̀rọ̀ láti sọ ayé ẹ ti bàjẹ́ gan-an. ọ̀nkú ẹ wà àmọ̀ ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín lé sí mo mọ orú yín ẹ fẹ́ dalé wa rú. ẹ dúró mo bí yín nítorí ẹ̀ ń wò mí pàkópàkó ṣé fẹ́ dalé wa rú ni. kí ló kọ́ yín pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? oúnjẹ lẹ wá rà ẹ̀ ń advice ọkọ mi ẹ̀ ń mọ̀ pé ó yẹ ó ti lówó kan rí kò ní kan rí àmọ̀ ọ̀rọ̀ yín ó lè níyín. ará àdúgbò ẹ gbà mí o mo tún ti mọ́lẹ̀ ó lè níyín. ṣé lórí pé ẹ̀yin sọra yín di ọkọ àwọn sọra wọn di ìyàwó? kí ló kọ́ yín bẹ́ẹ̀? èsì yín wà nílẹ̀ dúró èyí tẹ́ dúró ṣe ní kẹ́ dúró sí o torí ti bá rún àwọn èèyàn kó bá mi sún ara sí yín lójú ẹ yá wèrè ni. kí ló kọ́ ìgbé lọ́rọ̀ tó wà nílẹ̀ ẹ dẹ̀ ń sọ mò ń sọ ẹ̀ ń sọ padà ṣé ṣí èrè mọ́ tilẹ̀ ni. ó yẹ wá máa lọ ẹ máa lọ ó lè ní yín ó lè ò ṣùgbọ́n ẹ rí tó tó wọ green lórí yellow. má fún yẹ ní sùúrù gbẹ́nu ẹ̀ sàn fún nǹkan tó yẹ kó ṣe ò ṣe ó ṣe mọ̀ ṣó ti dá. bàbá landlord. The agent. àfijọ́ ọmọ onílẹ̀. Gani the agent. landlord tó mòye. Gani the agent. mi ò lè wá kú landlord. Tálẹ̀ tó mòye. èmi lẹ ké sí yẹn. Sọ́mọ̀ ló lè ta. Lórí kò ti dé wọn. ní sọ́mọ̀ kan bá wá ẹ jẹ́ kẹ́ mọ̀. Ọwọ́ rẹ̀ ò tó. Kò fi àwọn olókùn lọ. Bó o ní. ṣe wà pa. Ẹ pẹ̀lẹ́. mo rí kọ́ọ̀lù ìlànà mo ṣe wá yọjú sí. Mo pè ọ́ àti sọ̀rọ̀. A sọ̀rọ̀ but ọ̀rọ̀ tá a sọ náà mo fẹ́ wá explain fún yín dáadáa pé gbàdé máa fi sọ̀rọ̀ yẹn èmi ti ya lówó kó tó di pé ẹ sọ̀rọ̀. Agent yàtà ń lówó tí mo pè ọ́ lánàá tí mo ní kọ́ ọmọ yà lówó tá a ti sọ̀rọ̀. ẹ ti yáwó tán kẹ́yìn tó pé. ẹ wá gbà mí ṣé customer care àlọ́ gbàgò ni ìwọ mo bá sọ̀rọ̀. ẹ sà mi gbàgò mi lẹ́pẹ́ àló ti yáwó tán kẹ́yìn tó pé. kí ló wá sọ fún mi tí mo mọ̀ dáná kẹ́ kí ló wá fẹ́ kẹ́sì báyìí nísìn. ṣé mo ní láti sọ fún yín ni ó ti yáwó ó dẹ̀ ti fi lé dúró. ilé ìwé ṣé yàrá kan tó rẹ́ǹtì. Odidile ló fi dúró náà. Odidile ọ̀dọ̀ mi. Ẹ dúró ṣé mi lè yá àwọn lówó láì gbẹrù ni. Ẹ mọ. Dákun kí ló lọ ṣẹlẹ̀ báyìí nísìn. Kí ló ṣẹlẹ̀. Ó dà pé kò yé yín. Àní mo ti yá lówó tán kẹ́ tó pè lánàá. Dákun ọ̀dà. Ilé wo lọ́wọ́ à ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Ilé tó fi dúró náà ni. Pọ̀pọ̀ tí ẹni fi tó ilé ṣe rí lé tí mo tó fi dúró yẹn. Ilé ọ̀dọ̀ mi. Ṣé rí gbogbo tẹ́ ń sọ pé kí n má yá lówó nǹkan kan. Èmi gan ti ń fọ̀ sí kó dà pé pánkì òjò ló máa wà ń bẹ̀. Èmi gan ti fi ilé yẹn wẹ́lò. Ilé wo? Ilé tó fi dúró ni. Kò sí ìwé lọ́ọ̀ rẹ̀. Bàbá lánàá ìwé. Ìṣe ìwé èèyàn nídìí ìwé láti ta lé ni. Ìkò sí nǹkan pé kí ló ń jẹ́ ìwé. Mo sọ mo ní kò sí ní tó lè ta dandan kọ́ ni kí ìwé ọ̀ wà. Mo sọ dákun kí ló fẹ́ sẹ́bàá ní sí kí ló fẹ́ kí no tí n bá ti ta lé bóyá balance kí n fún yín ni. Rárá kò ní báwọn. Owó tó já lọ́wọ́ rẹ̀ èmi ò san fún ọ. Tí n bá san fún ọ gbẹ́nu kó mi kó fẹ́ ta lé mi dákun. Ẹ̀sán ẹ tó yá. N bá san 400,000 lọ yá lọ rẹ. 400,000 kí ó ti di 1 million. Mo bọ̀ dáná ẹ̀mọ̀ gbàgbé ẹ̀yẹ mi bàbá tí kí ló tó ṣe tó fẹ́ bàtẹ̀ méjì ní 1 million bó. Ẹ̀yìn tí jò sí jò. Bàbá landlord ẹ mọ̀ o pàáwá lèmi máa lówó tèmi máa fi ń lé o tó bá máa fi dọ̀la ọ̀tún là ó máa lé ó ń lé sí ni o. Àgàdì ẹjẹǹtì ńgbàjẹ pé ọmọ gbọkọ sí débúrèjì ọkọ wọ débúrèjì ó ṣe wá di pé ń lé báyìí báàgì kò fi àwọn àsanwó ẹgbà mi mo mọ dáadáa yé mo mọ bàtẹkẹ mo kí mo fẹ́ sí báyìí torí Ọlọ́run. ẹ sà ṣe máa gbọ́ tèmi. mo fẹ́ gbọ́. option ti máa fún yín ni pé bóyá tẹ́ bá lè mi tọ̀ tí n bá ti tà balance yín máa fún yín. mo dára ayé mi bàjẹ́ tèmi bàjẹ́ mo dára mo gbé dákun kí mo fẹ́ sí báyìí mo dára. àṣẹ ti ẹ le mo ń bá yín ṣe yẹn má lọ látàkì mo ń bá yín ṣeré ni mo ń bá yín ṣeré ni o. Gani. àmọ́ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣe ni má yà yẹn kó má wulẹ̀ wá ni o èèyàn ó dọ́dọ̀ èmi kó fẹ́ yàwó kémi má yà o. nígbà tó bá wà má yà o. àyè ní ká má jẹ́ o wá. nígbà tó ń du olóhùn òdu ọmọ kí ló fẹ́ yá lówó fún ẹ̀ wá gbà mí mọ̀ dáná. Gani mọ̀ pa mí mọ̀ báyé mi jẹ́. mo ti yàbọ̀ ṣé kí n yá sa. mo yà kí ló fẹ́ bọ́ síwájú kí ló fẹ́ máa yá mo ní ọmọ yá yàn tó ní kọ́ yá. ẹ bọ ẹ má bínú kí n má yá but tó bá wá ń kọ ṣẹ́yìn ti sọ pé kó má wá yá. lé dànù. èmi kọ́ ni màá lé ẹnikẹ́ni má jẹ́ owó wa o. mi ì sọ́ndù rẹ̀ mọ́ tó ti yọ. Padi àwọn boys ẹ̀ gbá bọ́ọ̀lù ṣé o ní kípa mi ó kàn mú pẹnátì lọ́tí lọ́sì ni wọ́n lè fà kí ló ṣe mo ní wọ́n lè dán wá sẹ̀ wọ́n láì àwọn boys ẹ̀ play wọ́n play ọ̀bọ̀ yẹn ti gégé jù ó kàn gé wọn lọ́nì wọ́n láì olóò tí mo ṣe ń wo inú mi kàn dùn pé àwọn boys ẹ̀ gbá bọ́ọ̀lù
àní wọ́n lè nà wá sẹ́yìn. Láì wọ́n lè nà wá. Mo lè fi anything ta. Àjọkẹ́. Kí ló ṣe lójú wíńdò yìí? Bàbá wọn ní ìmà ni. Kí ló ṣe? Wọ́n kàn rẹ́rìn wọ́n pariwo ariwo wọn gan lèmi gbọ́ tí mo fi bọ́ síta wọ́n kàn rẹ́rìn wọ́n pariwo bí ó ti jẹ́ owó kan nìyẹn o. Ṣé pé owó níyì ń pariwo nílé? Ariwo yẹn pọ̀ gan-an tí ni wọ́n ń dùn ni o. Àdúrà tèmi gan ni kó jowó torí pé ó jẹ mi gan lówó. Wò á gbúrú gbọ́. Ẹ tètè lọ gbowó yín o. Tani ẹ? Ẹbí ni ó adájú. Ṣé kò sí? Ó wà. Mo wá ń ta bíbá ẹ̀ má bọ̀. Mo ń bọ̀. Ok, mo ń bọ̀. Ọ̀rẹ́, màá pè é, màá sọ, máa sọ. Màá pè é jẹ́, mo fẹ́ sáré yọjú sáwọn bàtà. Alright. Hello. Bọ́lá Àjàdí, ṣé wàá wá? Owó ní Sá. 10,000 tí mo yẹ mo fẹ́ gbà. Bọ́lá Àjàdí, ní kọ́ ni mo dá fún yín. Ẹ má wọrí, mo máa fún yín. Ìtumọ̀ pé ènìyàn ló dá fún mi. Ìgbà tí mo yáwó lọ́wọ́ yín mo sọ́jọ́ tí máa fún yín kò ń ṣe ní. Ó dẹ̀ mi fẹ́ gba owó mi báyìí. Bọ́lá Àjàdí lè ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lẹ́kọ̀ọ́ fún mi nígbà díẹ̀ sí. Mi lè ṣe báwo, ìwọ tó wà ní ilé tó ń pariwo pé ọ̀tá tẹ́tẹ́ kan ò jẹ tínú ẹ̀ ń dùn. Mi jẹ tẹ́tẹ́ kankan, mo kàn sọ̀rọ̀ lórí fóònù ni. Ó ń sọ̀rọ̀ tínú ẹ̀ ń dùn, ṣé kí ló ń dùn nù tálíkà ẹ̀? Ṣé inú tálíkà máa ń dùn ni? Ẹ jọ̀ọ́ kò fún mi nígbà díẹ̀ sí mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́. Ọ̀gbẹ́ni fún mi lọ́wọ́ mi jọ. Bọ́lá Àjàdí má ṣe báyìí. Ẹ má ṣe báyìí, ẹ ní sùúrù náà. Kí ló ṣẹlẹ̀ fi ra yín lẹ̀ náà? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Sọ fún mi pé ó jẹ mí lówó ni. Ẹ ti ẹ̀ sì fi wọ́n lẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀ náà? Ó jẹ mí lówó. Ẹ fi wọ́n lẹ̀ náà. Ẹ ní sùúrù. Ẹ ṣe báyìí báwo lẹ ṣe ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Tí ó bá Àjọkẹ́ ló yẹ kí n mọ̀ pé inú ẹ̀ ń dùn ó jẹ owó kan ni. Ó ta tẹ́tẹ́ ó dẹ̀ jẹ. Ẹ fi mi lówó tèmi. Àjọkẹ́ èwo nìyẹn? Irọ́ ni o, Àjọkẹ́ of all people ló sọ fẹ́yìn náà pé wọ́n ta tẹ́tẹ́. Mo gbọ́ nǹkan tó ń discuss nínú ilé náà bí kéèyàn máa sọ̀rọ̀ tíìmù bóyá bọ́ọ̀lù àbí nǹkan kan ni mò ń gbọ́ náà. So àmọ́ club tí mo support ń play ball ni mo dẹ̀ kan sọ pé a máa nà yín nǹkan tí mo sọ lórí fóònù yẹn Àjọkẹ́ wá sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ máa nà ó kẹ́ gbadá ni. Ẹni sùúrù ṣàṣe sùúrù. Ẹgbẹ́ yìí sọ̀rọ̀ bí inú tálíkà inú kò ṣe pẹ̀lú náà. Àjọkẹ́. Ṣètúbọ̀ ṣe ó dà. Ẹ má bínú máa fún yín Ọlọ́run máa fún yín. Ẹ fi wọ́n lẹ̀ Ọlọ́run máa fún yín. Ìwọ ló dúró fún. Mo dúró fún ọ máa fún yín. Ẹ̀yin náà ẹ̀gbọ́n wa kí ló ń ṣẹlẹ̀? Àjọkẹ́ ọmọ Àjọkẹ́ lásán. Àjọkẹ́ kí ló ṣẹlẹ̀? Ẹ pẹ̀lẹ́ kí ló lọ sọ fún bọ̀dá Àjàdí? Kí ni ó ní mo sọ kí ni wọ́n gbọ́? Ṣé òun wá èmi ni? Mo ní kí ló lọ sọ fún bọ̀dá Àjàdí? Lọ sọ fún bọ̀dá Àjàdí. Kí ló gbọ́? Èwo láriwo òṣì kí ló gbọ́? Kí ló lọ sọ fún bọ̀dá Àjàdí? Wọ́n máa sọ nǹkan tójú ẹ̀ ò bá rí káàkiri àdúgbò. Mélòó ló ń sọ ń gbà ẹ̀ ló ń sọ kiri pé èmi ò tẹ́mi bá ti múra tí bá ti gbé bá jáde mo ń lọ ṣolóṣó ni. Wọ́n ṣe lórí burúkú yẹn ni. Ṣé òkè ṣolóṣó ni ṣọwọ́ wèrè? Àbíwọ̀ èlélé ni ṣolóṣó ni. Mi ò máa gbádùn. Èmi gan ò sàn. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Ṣo fẹ́ náà mi ni? Mo mọ̀ pé ó ti máa ṣe tipẹ́. Kí ló wá ṣẹlẹ̀? Mo dẹ̀ ti múra ẹ̀ sílẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? A máa lọ ìjọba ni wèrè ní ẹ̀. Ìwọ sọ fẹ́ olórí burúkú. Ẹni kí n wá rí ilé ni owó yẹn. Àṣé ni ó pé 4 days yẹn. Bẹ́ẹ̀ ni sàrí ní gangan ni. Mo bá wà góyìn dáadáa gan bíi táìmù. Ó tọ́ bá ní bí ìgbà tá a sọ yẹn náà bí 11 náà ní gẹ́gẹ́ ó tẹ̀ jẹ́ kó tiẹ̀ lé àwà rárá. Rárá sà ẹ ṣe. Ó jẹ́ ìgbà ìgbà àjọ sọ́ngbà yẹn náà. Sá. Kí lájọ sọ ló ti bẹ̀rẹ̀ wọ́n létí. Pé ọjọ́ kẹ́yìn ni after àgbà yẹn pé kí n wá pé owó yẹn máa ti rẹ́dì pẹ̀lú bàbá landlord everything kan máa dúró pé bàbá landlord máa tí mo sọ pé bàbá landlord máa dúró fún mi. mo gbà pé bẹ́lẹ̀ ni máa rìn máa lọlé. máa lọlé. tí fún mi lówó ẹ náà lè sọ pé ọjọ́ kẹ́yìn pé kí n wá gbowó so èmi ní ọjọ́ kẹ́yìn ní 11 o'clock. ọbẹ̀ tẹ̀lé náà ni bí a máa rojọ́ jù a ní kó máa lọlé. Ṣé ẹgbẹ́ máa gbowó lọ́wọ́ èèyàn lọ́nà kò yé mi ni. Ó dà máa lọlé owó abá ẹ lé. Ìbówó ló fẹ́ owó abá ẹ lé. Bàdágà nìkan tẹ̀ ń sọ yẹn kò yé mi sà. Ẹjọ́ ẹ̀yin lẹ sọ pé máa fún mi lénìí. Ó dà jà ṣe báyìí. Bàbá tó dúró fún ẹ bàbá láńlọ àtijọ́ ríra àtijọ́ sọ̀rọ̀ ó ní tó bá ti dé
kì í rẹ̀ sóhun ó máa kówó ilé ẹ̀ fún ẹ̀ wá kó wá máa kówó fún ẹ̀. má bínú bàdá gani kó tó sọ fún mi pé ẹ̀yin méjèèjì ti sọ̀rọ̀ pé ti ṣe everything àwọn àti ti pé kíkọ̀ wálé mi wọ́n wá gbóyàn lọ́wọ́ ẹ̀ a ti sọ̀rọ̀ àníwọ̀ lọ pé mo ní kọ́kọ́ ilé wọn yẹn fún ẹ o kò kó wá tó máa dẹ̀ kówó fún ẹ. kí ló bá wọn ṣe máa wà níbẹ̀. a máa wà bí a máa ṣe fàájì. ẹ má kúrò níbẹ̀ ìjọ a máa sáré lọ sí máa dé kò ní bí 10 minutes. mo wà bí ni mo wà. máa jókòó díẹ̀ máa jókòó díẹ̀ sẹ́yìn. èmi kò ní ní ìjà àbójúsọ àtẹnudọ. ẹ̀lọ́ àpékẹ́. mo ní ẹ̀ bọ́ta mo ní ẹ̀ bọ́ta ẹ̀ bọ́ta ọ̀dà mo ti gbọ́. ṣé mo sọ pé màá san owó yìí. ẹ̀yin ìyá mi sọ̀rọ̀ mẹ́ka àpẹẹrẹ máa gún olókìkí òru arúgbó asọ́mọ́ balẹ̀ ní torí èèyàn méjì pè yín o torí owó níyì ni o ẹ wá lé jáde kó wọn nù lẹ́yìn ẹ lé pápátá o ẹ tẹ̀lé wọn báyìí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ àríwá ewu ẹ̀yìn bí wọ́n bá lọ kí wọ́n mọ̀ dé ẹ̀ ní dé mọ́ mo ti lọ yìí àgbàrá ìsàn kò mojú wẹ̀yìn kí ló dé ayé yín máa wá ní torí yín mẹ́kọ́ lé ní ẹ̀yìn wèrè èyí ti jẹ́ tẹ́nàntì ìwọ náà di oṣù mọ́ mi àtìlé àtìlẹ̀ mi mo ní. Bàbá ọmọ ẹ wo Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe. Kí ni ẹ wí o? Ó ní pàṣọ tá fi nà yálé. Ó ń bẹ lókè àjà. Ẹ̀yin tẹ́mi ń wò yìí. Orí tébù ni pàṣọ wà o. Torí kí ni? Àwọn èèyàn jẹ́wọ́ oṣù mẹ́jọ. Ẹ̀dẹ̀ lé wọn kúrò ní láì mú nǹkan kan. Bàbá kódà. Àkíní ọ̀dà. Sórí ẹrù wọn tí mẹ́nu léwu ni màá tà tí màá fi di owó lé tí wọ́n jẹ. Èmi mọ sọ bẹ́ẹ̀. Wo mi ọmọ mi o, wèrè ni mi o. Tí wọ́n bá bí ọ̀dà ìwọ jẹ mí lówó oṣù kan, ọmọ ọdún yẹn tí mo jẹ. Ilé ayé ò le tó bẹ́ẹ̀ yẹ. Ṣé pé kò le? Ẹsẹ̀ mẹ́fà ni. Mẹ́fà ni. Èmi ọmọ. Ẹ lè sáré jù lélẹ̀ lọ. Ọ̀dà kò burú, ìwọ tó wá ga tó bí ẹsẹ̀ mélòó tiẹ̀? Mẹ́fà náà ni. Mo rò pé bẹ́ẹ̀ ni ló lò ní. Ẹ mọ̀ mọ̀ dẹ́rù 6 inches bà wá mọ́. Kò sẹ́ni tí ò ní lọ. Bàbá rẹ tó kú sí wọn ẹsẹ̀ méje fún ni. Èyí tó yẹ kẹ́ ìwà rò nìyẹn. Pé kíni? Nìkan ní máa léyàn jáde ẹni àwọn. Ṣé wọ́n lọ kọ́lé ìwọ ló ṣe foundation àbọ̀ bá ń rú yẹpẹ̀? Ẹ mọ̀ pé 6 months 650 kíni? Ìwọ gẹ́ bó ṣe wà bó ṣe jára ráyì 650 náà lọ́ọ́ lọ. Àjọ pé 650 mọ́ra wa lọ́ni. Jẹ́wọ́ ẹsẹ̀ bá fún mi. Ẹ yé wèrè yìí. Ẹsẹ̀ mẹ́fà ẹ bá fẹ́ ẹsẹ̀ mẹ́fà dẹ́dùn àyẹ̀. Ẹsẹ̀ mẹ́fà 6 inches everybody go. Ibi ilẹ̀ wà. Báwo ni kí ló ṣẹlẹ̀? Ṣé kí n sọ fún iṣẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé kò ń ṣe lásán o. Kí ló rí tó fi sọ bẹ́ẹ̀? Mo ń sọ fún yín pé kò ń ṣojú lásán sẹ́ẹ̀. Bí báwo? Ẹ lọ kọ ọ̀rọ̀ mi sílẹ̀ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ èèyàn máa ń nǹkan tó máa padà hẹ́ǹdì. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá dé náà adé náà nìyẹn. Ẹ máa rí kó máa ṣe olórí náà. Àwọn ọmọdé yóò dẹ̀ kì í sọ̀rọ̀ lásán. Bọ̀bọ̀ ìdí ẹ̀ dúró. Ó dé ń lọ ọkùnrin lọ akùnrin kiri àmọ́ bí tá à ń lọ ẹgbó gángan là ń lọ báyìí. Sórí kan tí mo expect pé kò kọ́kọ́ ṣe é sí pé kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó hùn tó hàn látàárọ̀ yẹn ó ti lọlẹ̀ ẹ ti ẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà. Ọlọ́run á dúpẹ́ o next kí wá níbi tá à ń lọ gángan ibo gángan là ń lọ torí àkàn lè máa rìn kiri. Sórí ibi tí à ń lọ yẹn gangan mi ò tí kò ṣe pé mi náà ti mọ̀ bọ̀ à ń lọ náà sórí ìgbàgbọ́ ni mo fi ń gbé ibi tá à ń lọ yẹn so jẹ́ ká ṣáà máa lọ ṣá so yẹ. Níyì báyìí tó ṣe fẹ́ máa fi gbàgbọ́ rànnù mi. ìrànà. tó bá lówó ṣó òtún ní làákàyè ni ibo là ń lọ òun fi gbàgbọ́ rànnù mi ó rú gbogbo orí burúkú wo leléyìí. má sọ̀rọ̀ báyìí. wo ibi tá a bá dé yìí jẹ́ kí Ọlọ́run ṣe ẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ dandan kọ́ ni for better or worse ni ẹ̀yin lẹ máa ń pè ní for worse or worse yẹn ni pé kí o ti wá bàjẹ́ kẹjọ dúró bò èmi wá ń filẹ̀ pé mò ń yí padà pé for better for stay kì í ṣe ní tikú kì í ṣe tàrùn farabalẹ̀. for better for worse la sign now. èmi náà wà pẹ̀lú ẹ̀ àjọ wà pẹ̀lú ra wa ni bọ̀bá ṣe ń lọ tá a fi mọ̀ jẹ́ kémi kò mọ nǹkan tèmi máa ṣe jẹ́ kémi lọ farapamọ́ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kí wọn náà lọ farapamọ́ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ because ká tó rẹ́ni tó máa gbọ́kọ àtìyàwó sílé máa pẹ́ gan o tó bá wá dọjọ́ iwájú tọ́lọ́run bá ní pé gbogbo ẹ̀ máa padà dá ní èyí tí mi ò lérò torí bá ṣe ń ba lọ yìí ó jọ pé kùrùkùrù ṣú sí future tiẹ̀ gan mi ò mọ ẹni tó lè ṣì kúrò bọ́ tó bá wá di pé tiẹ̀ wá wọ́ọ̀sì àwa rírú ẹ̀ rí a sì láyè lọ́rùn olórin ìgbà ní sọ ó ní àpàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yára wa a ó ríra wa a ó yọ̀ mọ́ra wa
Jésù ni yóò ṣe alága wa. Ṣìkẹ́mi sórí orin tó ń kọ ìbí pé o fẹ́ máa lọ tẹ̀ kí èmi náà máa lọ tèmi ló ń kọ yìí má ṣe báyìí sórí àsìkò tá a wà yìí ìgbàgbọ́ yẹn ni kò jẹ́ ká ní let's ká nígbàgbọ́ pé things will get better ṣé tá a ṣe ń lọ yìí kò nígbàgbọ́ pé a máa débì kan ẹ má ṣe báyìí orin tó ń kọ yẹn kò fẹ́ lọ pẹ̀lú system. Ó ti yé mi ò láìkì orin yẹn àbí jẹ́ kí n kúkú sọ sínú ayé ẹ̀ ń gbà yẹn Bíbélì ní pé a ó fi eru fi eru a ó fi erùpẹ̀ fún erùpẹ̀ ìyẹn dìgbà tá a bá dàgbà dáadáa jẹ́ kó ní kálukú ṣe kí ni kó padà báyìí torí bá ṣe ń lọ yìí kó má lọ jẹ́ pọ́n fẹ́ fi eru fi eru ẹ̀ ni kó má lọ jẹ́ pọ́n fẹ́ fi erùpẹ̀ fi erùpẹ̀ ẹ̀ ni jẹ́ tètè má bá tèmi lọ ó dàbọ̀. ṣé mi wà ara yé wa báyìí Ṣìkẹ́mi ti fún nílẹ̀ lọ èyí ni wọ́n fẹ́ lọ báyìí Ṣìkẹ́mi Ṣìkẹ́mi ti irú ayé òun wá báyìí tuntun ní gbogbo iwájú ò ṣe ń lọ bí túbọ̀ mo ń lọ gan báyìí ọmọ náà ṣé mo ṣẹ̀ ẹ́ ni lè pọ̀. ẹ̀yin Yorùbá ṣe burú báyìí lọ adúrú ṣe bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ tó pé kọ́ fi ilẹ̀ tán o tún wọlé ò tiẹ̀ rí pé orí mi pé kò pè mí gbà ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá bẹ̀bẹ̀ o wá ń wọlé lọ láì pè mí ṣó dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ o ṣé bí ẹ̀yin méjì lẹ́jọ́ lọ ọkọ ẹ̀dẹ́jọ́ lọ́dà. ẹ̀ẹ́dẹ̀ fúnra yín lọ́rọ̀ sọ fúnra yín lẹ́ ń gbà fúnra yín lẹ́ ń gbé ẹ jẹ́ kọ́rọ̀ yín jẹ́ give and take ẹ tiẹ̀ farabalẹ̀ kẹ́ sinmi kẹ́ gbọ́ reply kẹ́ tó sọ mi ẹ kàn dá gbogbo ẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ lẹ̀. ẹ ó dá ọkọ yín kọ́. ó ń kọ́lé lọ́wọ́ torí ẹjọ́ ẹni tí wọn ò jáde sí rárá ká ló máa ń ṣáájú lẹ́yìn wọ́n ń jáde ní gbogbo gbàtẹ́ ṣì kéré èyí tó yẹ kẹ́ ti mú èyí tó yẹ kẹ́ ti jáǹgbẹ́rẹ́ èyí tó yẹ kọ́ ti fi wẹ̀ fún yín gbogbo kálẹ̀ ti lò ní ẹni máa sọ̀rọ̀ báyìí because ẹ̀ ń sọ̀rọ̀ bíi pé ẹ̀gbọ́n ẹ rí pàwọn méjèèjì lọ́jọ́ lé lọ èèyàn kan padà dé nìyẹn ṣé kò yẹ kẹ́ wò pé nǹkan kan ṣẹlẹ̀ kẹ́ wá farabalẹ̀ ẹ bèrè ọ̀rọ̀ náà mo gbé yín landicap ṣé kò yẹ kẹ́yìn náà gbé mi trabayé. ó gbé mi landicap ó tún gbé mi trabayé ó dá ọkọ ẹ̀ ń kọ́. ẹ fẹ́ gbọ́ omi titun ti rú ẹja titun dẹ̀ ti wọnú ẹ̀ báyìí èmi àti ọkọ mi yẹn a ti parí ìgbéyàwó wa a dẹ̀ ti parí ìrìn àjò wa dídé tí mo dé yìí ìyàwó láńlọ́ọ̀dù kejì ni mí èmi dẹ̀ kọ́ ni mo máa kọ́kọ́ ṣe second wife ṣẹgbọ́n kan tí mò ń sọ so wíwọlé tí mò ń wọlé yìí oyè mi ti gun ni ìyàwó láńlọ́ọ̀dù yìí òun ló dúró kọ yìí. láìsí lábẹ́ ọ̀run láì ṣe nǹkan bẹ́ẹ̀ ìyàwó láńlọ́ọ̀dù kejì. bẹ́ẹ̀ni ṣé ti yẹ yóò ti wà òkè ẹ ṣe kẹ́ ń fọwọ́ gbénú tẹ́ ń dá ìṣòbìnrin káwọ́ gbénú àwọn tó fẹ́ bá wa ṣòro ogún gan wọ́n ti gba ká mú ẹ̀yin lẹ fẹ́ máa bá wọn jà. obìnrin ha. ìyá ló ń jẹ. èló ni oúnjẹ mi. ṣebí fùfú kan ẹran méjì rẹ jẹ. bẹ́ẹ̀ ni fùfú kan ẹran méjì. pure water nǹkan. gbé rárá pé mi mú pure water omi inú àgé yẹn ni mo fọgbọ́n mu. ok 200 naira. ẹ gbà. ẹ ṣé. ajá wa o. àmì ò ẹ ṣé. ajá ta. ọ̀dọ́ àǹtí ẹ má bínú ọ̀dá di yẹn kọ́. wọ́n jáde wọ́n travel. travel ìgbà ọlọ́mọ adé. Uncle, béèrè tẹ́ ń bí mi ti pọ̀ jù. Ṣé bó ń jẹ lẹ̀ ń jẹ? Ẹ wo, ó jáde wo ẹ ti má bí mi. Èmi mo ní ṣọ́ọ̀bù mi. Èmi lọ́lọ́run jókòó nǹkan mi fún. Mo dẹ̀ ti jókòó tí nǹkan mi nìyẹn. Ẹ wo ẹ fi mi lẹ má bí mi lọ́rọ̀ anybody. Àǹtí, ẹ gbé mi débẹ̀. Ní tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ fáwọn àyíká gbọ́. Ṣé fẹ́ gbọ́? Ó ti kọ̀ mí. Ó ti kọ̀ yìí? Ọlọ́run ti bá mi léṣù lọ. Ẹni tí ò fi mí lọ́kàn balẹ̀ nílé ayé mi. Ọlọ́run ti bá mi lé lọ. Ilẹ̀ mi kò yé mi. Dúró, kí ni ẹ máa rí gbà lára àwọn ọmọ kéékèèké ẹ̀? Ṣorí bẹ́ẹ̀ mi ṣe wà nítorí iṣẹ́ mi wá ń jẹun bí látijọ́ yìí. Ìfẹ́ wà lọ́kàn mi gidi gan-an. Sábà máa wò ọdún mélòó mo gbà lọ́wọ́ ẹ̀. Ọdún 2. Ó wù mí gan-an kémi àti ẹ máa fẹ́ra wa. Tí bá fẹ́ Ọlọ́run bá gbọ́ máa tọ́jú ẹ gan-an. Fẹ́ mi máa fẹ́ kò sí nǹkan tó máa ní í ṣe fún ẹ tí mi ò ní ṣe. Tí ó parí ẹ̀. Ẹ̀dẹ̀ ní kí n bá rẹ̀ rìn mọ́. Ẹyin ló ń pa mí. Lọ́nà wo? Ṣẹ̀rí, àti fẹ́ mi ò léwu. Tẹ́ bá ti lè tẹ̀lé ìlànà àti òfin mi,
tẹ́ ń ṣe nǹkan tí mo fẹ́ tẹ́ ń múnú mi dùn kò sí problem kò sí wàhálà. ìlànà àti òfin ẹ̀ òfin tó le jùlé ayé yìí òfin Mósè ni ayé dẹ̀ tẹ̀lé jẹ́ ń gbófin ẹ̀ máa tẹ̀lé. látọjọ́ tẹ́ ti ń wá bíbá yìí ẹ ṣáà pọkọ mi ló ń gbálẹ̀ ló ń fọbọ́ ló ń dáná ló ń tajà fún kọ́sítọ́mà kò sí wàhálà tẹ́yìn náà bá dẹ̀ ti lè gbapò ẹ̀ tẹ́ ń dáná tẹ́ ń fọbọ́ tẹ́ ń tọ́jà fún kọ́sítọ́mà má bọ́ apron fún yín abádọ́kọ àti ìyàwó kò jù bẹ́ẹ̀ lọ òfin mi nìyẹn. ó ṣe ọlọ́run ò lè bá tèmi jẹ́ débẹ̀. owó níyì owó níyì. Bọ́dá Àjàdí. Bọ́dá Àjàdí. ó sọ bẹ́ẹ̀ ojú mi ò lè tọ́ mi jẹ. Kí la wá ṣe lóṣogbo? mo wá sí pátì ni wọ́n dẹ̀ lọ́ọ̀jù wa lọ́sọ̀ hòtẹ́ẹ̀lì mo ní kí n jáde kí n lọ ra brush mo kàn ń wo pé ta lè léyìí tó ń lọ yìí. Omi lè yan o pé èmi àti yín tún lè fojú kanra wa. owó níyì. Ó tó ti pẹ́ gan-an. kí ló dé tí wo padà sílé. Àṣebẹ́ wa mẹ́gbàá tí bàbá lé wa dànù bàbá ti lé wa dànù everybody ti lọ. Ẹ wo ọ máa sọ pé ibi tí wọn bá gbé kó sọyàn ni Èkó ò sàn èmi ò èmi ṣe wá sí Òṣogbo. ó níbi tó gbà wé kó ní torí pé kó sọ àwọn àyà àkọ́tí lówó lọ́wọ́ ni. Kò sọ yín náà nìyẹn. ó sọ mí. Sẹ́ẹ̀mù ni wá jàre kò jọ sọ wá ni. ìyẹn bẹ́ẹ̀ òun ni kí ló dé tó pé ìyàwó ẹ̀ padà sínú ilé tí ò padà kí ló ṣẹlẹ̀. Àìmí pé ìyàwó mi padà sílé ẹ̀ bóyá ó ti bàbá ti gbà ká wá kẹ́rù yẹn bóyá ó ti ta gbogbo ẹrù yẹn kò dé pè mí inú lẹ́yìn ìgbà tá kúrò yẹn ẹ mọ̀ ó ní tí ṣe jẹ́ èmi wá sóṣogbo òun náà lọ ọ̀zù sòun ọ̀zù tí èmi ọ̀zù tèmi bọ̀ a sì máa padà a sì máa connect. mo gùn ni ẹ jẹ́ ń gbé ẹ débẹ̀ pátápátá ìyàwó ẹjọ́ tó padà ó sọ fún mi confirm báyìí pé òun ní second wife ìyàwó landlord ìwọ wá sọ pé ẹ̀yin máa padà padà o. Bọ́dá Àjàdí stop ẹ jàre kí ni nǹkan tẹ́ ẹ sọ ìyàwó mi tí mo fẹ́ ní ṣùlọ́kà tí mo fẹ́ àánú kò lè lẹ́nu kó máa ṣe bèrèbèrè kó máa sọ̀rọ̀ everybody bọ̀ kò lè ṣe. wàláì mógún apá kejì ni ẹ ìyàwó ẹ ti lóyún fún bàbá láńlọ́ọ̀dù báyìí o ibi tọ́nà ti wá gbà kẹ́ láńlọ́ọ̀dù máa ń nà bí nǹkan mi ni o ó máa ń lu gbogbo ìgbà ló fi ń lù á tún lè jáde nulẹ̀ agbẹ́lò mi wọlé ìtọ́nà òun gbà ó wà nú oyún bí yẹn ń bá ẹ sọ̀rọ̀ yìí. wo jẹ́ kí mi já ẹ sí nǹkan kan sórí ẹ̀dá kẹ́dà tó wá sílé ayé tí ò lówó lọ́wọ́ ayé aṣọ ló wá o ayé aṣọ ni tòun wá o ìwọ náà jáde sọ́wọ́ ara ẹ̀ oṣọmọdé mọ́ dandan lówó ṣòro owó tí wọ́n ń wò yẹn dandan ni nílé ayé ìyẹ̀dá láti ní. ṣé kọ́fì wà ládùúgbò yìí ló ká sórí rẹ̀ owó nìyí wo ìfẹ́ bẹ́ẹ̀ ti bọ̀. Ẹ̀dá tó wáyé tí ò lówó asán ni ayé asán ló wá. Mo gbọ́dọ̀ wá nìkan ẹsẹ̀ mi. Lẹ́ iṣẹ́ ò dáa lóòótọ́ bí yóò bá lówó lọ́wọ́ tíṣẹ̀ bá ṣẹ́yàn ìyàwó yìí ó di ìyàwó ẹlòmíì ọmọ ẹ̀ ó dọmọ lọ́mọ. ìmọ̀ amú ni gbé báàgì tẹ̀lé ni tí ò yẹ kéèyàn ò gbé tẹ̀lé ìṣẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni. ọ̀sẹ̀ láwọ̀ ọ̀yà láò láwọ̀ ọ̀yà. Ìyà ti jẹ mí bàbá ìyà jẹ mí pọ̀. ayé wọn ṣe ọ ayé ni àmọ́ bí ọ̀rọ̀ dé dúró yìí sọ̀ọ̀sì tí mo fẹ́ ṣe nǹkan fún ọ tó fi jẹ́yàn. Bàbá mo ti ṣe tán ìdí tí mo fi wá nìyẹn mo ti ṣe tán. Ó ti ṣe tán. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ ṣe nǹkan fún ọ tó fi jẹ́yàn láyé. Mo ṣe tán mi ìbí fún ṣe tán mo ṣe tán. Ó ṣe tán láti wẹ ọwọ́ kan wá bá gbàjẹ́ o. Bàbá mo ṣe tán ìyá yìí pọ̀. Kí mọ débi tí wọ́n ti fa abẹ́rẹ́ gún yá. Ẹ mú mi débẹ̀. Táfò wa látakùn gbogbo báyìí. Ẹ mú mi débẹ̀ ìjọ ìṣàánú mi ìjọ. Ọ̀bùrú. Ìkìlọ̀ kan tó bẹ́ẹ̀ mi bẹ̀ rí kì í ṣe pé kó wá yá kì í ṣe àjòwò fún ọkọ wa ní baba ṣe é rántí kò sí ti jẹ́ sọ̀rọ̀ rántí lọ́dọ̀ mi mọ́ o. Tó bá ń parọ́ tàn yín wípé kò sóògùn owó tí lẹ́yìn rọ wọn pa kò sóògùn owó téèyàn ṣe tí ò lẹ́yìn gbogbo ògùn owó téèyàn bá ṣe láyé ló lẹ́yìn
bẹ́ẹ̀ni bàbá. àtúbọ̀tán rẹ̀ sì dáa àsìkò tí nǹkan wà gba tiẹ̀ padà lèyìn mọ̀. àwọn oníbèrè kan sá mọ̀ ń gbọ́ ẹ máa ṣe confam fún mi. ń ṣe confam fún àmáyọ́ lẹ́yìn. bàbá ẹ gbà pé kò sẹ́yìn kankan tó fẹ́ ní mo rẹ́dì mo ṣetán bàbá ìyá ti jẹ́ mi jù ẹ wo tó bá jẹ́ ọ̀sẹ̀ kan máa fi lówó mo rẹ́dì ẹ jọ. ọ̀gbọ́rú èmi yóò sì fún ọ yóò sì bọ́ ẹlẹ́dàá rẹ mu. wọ́n fún ọ ní nǹkan táwọn ní wọn náà gbà tí wọ́n padà bọ́ bá yá àsìkò táwọn gbà tí wọ́n padà wọn ò ní jẹ́ ọ. mo ṣetán bàbá kí ní àǹfààní ayé tí yàn wá tí ò ṣòro. tó bá ti ṣetán. mo ṣetán. nǹkan tó bá máa gbà jẹ́ wà tẹ́lẹ̀wọ̀ rẹ kí wo tí ó bẹ̀ ẹlẹ́dàá rẹ mu. méjèèjì. olúfàmọ́fà ọwọ́ ọlọ́wọ́ ní rọ́pàjà àfọ́kù ọwọ́ ọlọ́wọ́ ní rọ́pàjà àfọ́kù ọwọ́ ọlọ́wọ́ ní rọ́pàjà àfọ́kù ajé òkú gúnísọ̀ bùjí ọ̀nàmọ́náyé ọ̀làgbàlagbàtà kòkó ẹ̀yìn òróró ńlá jẹ́ lótùfẹ́. ọ̀pọ̀ oríire ọ̀rọ̀ ẹ̀ sì ti dayọ̀ òrùka rèé bẹ́ẹ̀ ni tá a fi pèlè sí ajé rẹ̀ mú sọ́wọ́ ọ́ tìbọ̀ ìkàárín bọ́ bá ti tìbọ̀ ìkàárín ọmọkùnrin ológo tó bá ti rí àmì kan sọ níwájú orí rẹ̀ ó túmọ̀ sí pé èyí lógo tó bá ti fi òrùka ẹ̀ bọ̀ lọ́wọ́ gbogbo ògo tí ẹ lọ fà á yóò di tiẹ̀ ẹlòmíì lè má lówó àmọ́ á lógo ayé òjò lò ó ní àmọ́ tó bá ti rírú wọn àmì ó sọ pé lógo àmọ́ kò tí ì rí lò ìyún náà ó gbà má tiẹ̀ bó ti wà yìí kọ́ ọmọ gbọ́wọ́ lọ lókùn kọ́ gba ògo lọ ẹni bá bọ̀ lọ́wọ́ dáràn ó kó wàhálà kó dààmú torí ògo rẹ̀ lọ́nu kí mo wí. ògo ẹ lọ máa gbàyàn lọ́wọ́ lọ́rùn ṣù àmọ́ kọ́ sọ́wọ́ gbà èèyàn tí ò bá lógo máa gbà lọ́wọ́. ọkọ rere ṣé kí n máa gbẹ̀yàn lọ́wọ́ lọ́wọ́ máa gbàyàn lọ́wọ́ lọ kókò di tiẹ̀. ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ gbogbo ara ń gbọ́ kókó fi ṣayé àjọmọ̀bọ gbé ni o dọ́là ìfọlá wọlé ló wọlé dolo ṣìṣìṣì ńlá yé fún àmọ́ àjọmọ̀ fàmọ́ báyìí. àtẹ̀wé àtàgbà eré ajé wọn sá lọ sí ilé ajé tó rẹ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ojú òní tí ọ ọmọ wọn ṣe iṣẹ́ lọ wúdá ni. ọgbọ́n ọmọ ológo ó ṣáà ti mọ ọmọ olóore tí ò ná lóore ilẹ̀ wàá gbá yìí ó fi ti bí ṣeré ó bá ṣẹ̀yẹ̀wò ó ti gọ̀rọ̀gọ̀ ó lálẹ́ wù filẹ̀ má jáyé bàbá ẹ̀ lájẹ ẹjọ́ aṣẹ́ni máa kí ẹ lákejù ó ṣáà ti mọ̀ ọ̀nà onípòsí ó tà mọ̀ ṣé bàbá tí wọ́n ní kú kàn ní aláyé ó ṣáà ti mọ̀ wíkẹ́ndì láwa ọmọ ó ṣe ọmọ ọ̀bọ fèmí ṣé ó mọ̀ ni. ẹ lógo. ó mọ̀ ẹgbẹ́ mo lógo èmi gángan fúnra mi mọ̀ ẹ̀pọ̀ ògo ni mi mo lógo èmi tó pé tí máa ń kọjá ládùúgbò àwọn èèyàn máa ń pariwo lóríṣiríṣi ni ògbó orúkọ náà máa ń pè mí ni wọ́n á ní ọmọ ológo sọ́sán ọmọ ológo rainbow ọmọ ológo 5G ọmọ ológo ògo tí ó lè tán ìwọ náà lógo ológo ó ṣàmù. aṣọ ògo sí ògo ẹ̀tẹ̀. ògo kógo. ògo kógo. bẹ́ẹ̀ni ògo tún gba ògo lọ́wọ́. ṣé mo pé ògo tún máa ń fọ́ fògo. ògo òótọ́ ni ògo máa ń fọ́ fògo mo fọ́ fún ẹ. ògo dẹ̀ tún lè gbógo mi. ògo lè gbógo mi ó tọ̀rọ̀ ni o ògo ń gbógo mi tòótọ́ bọ́ tí gbogbo ẹ lọ ọmọ ìyá mi máa pariwo máa lọ ṣe ẹ̀ àtògo tèmi àtògo tiẹ̀ máa lo gbogbo ẹ̀ ṣáfẹ́ mi lówó ọlọ́run wàá ṣeré ògo pàtẹ́mi méjì pọ̀ wàá sọ di ògógó má jẹ́ lo ògógó nítorí bá ti lo ògógó a máa fi ọmọ kú lódò sí ògógógógó má lo gómi lọ ọmọ go ọ̀sán let's go. ọmọ pẹ́ eléyìí náà olójúlómọ gbogbo ti rí kó tó gbégbèsè akin o gbogbo wa ní kẹyìn ìyá òròjọ. ohun àgbáyé ṣe o mo ṣe bí tabakẹrù inú ẹrú abàjẹ́ o ìwọ mọ tirẹ̀ èmi mọ tèmi àmọ́ ṣá ní kẹyìn ìyá òròjọ. ohun àgbáyé wá ṣe o. money o money ye money ego money 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 o money ye money. ṣọ́ọ̀tì wa. kí lẹ fẹ́. wàláì mi ò tiẹ̀ mọ nǹkan tí ń bá mu tí ẹ wo mi bó ṣe ń wo mi àsálàkọ̀wé ọ́fíìsì mo ti ń bọ̀ ó ti ẹ̀kọ́ wo ń pé ọ́fíìsì man pé kí ni mo lè mú bí báyìí. as office man. ẹ pẹ̀lẹ́ o but ẹ̀yin lẹ máa sùn pọ̀ tẹ fẹ́ tó bá jẹ́ action bitters lẹ fẹ́ ní àbí Chelsea àbí striker bitters má dẹ̀ fún yín. ok select èló ni select. mi sọ wọn ta select as in ẹ sọ drink tẹ fẹ́ bóyá action bitters ni o tí máa ní o striker bitters má dẹ̀ fún yín. no don't talk to me like that no
gbogbo nǹkan ni mo gbà bí àrìn fi kọ́. Mi ò bú yín. No, mi ò lè gbà. Àti wípé ẹ dúró má bínú. Kí ló dé tí gbogbo bíbà yìí mú ooru? Ẹ ṣe fi èsì sí gbogbo bíbà yìí. Ẹ wo pálọ̀ bóyá fẹ̀ tó ẹ bóyá mú ooru. Èsì níta gbangba. Odindi president orílẹ̀-èdè. Uncle. Oh God. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ẹ lọ gbé mẹ̀kánò wá. Ẹ wá mẹ̀kánò ẹ tàn mẹ̀kánò síbẹ̀ yẹn. Uncle ẹ ti ń pariwo. Ànídó uncle mi. Báwo ni ìrẹ́ nígbà ẹ máa wo ẹ̀wò ilé tó yìí ilé tóbi tó yìí kò sí AC kò sí anything Níta kò sí gbangba. fan. Níta gbangba AC. Mo ní o máa sọ bẹ́ẹ̀ mọ́. Ọmọ ológo ló máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọmọ ológo sọ́sọ́ ọmọ ológo rainbow. Ògo tí ó lè tàn láyé tí mo rí fọ́fadà yálàyà ẹ̀. Uncle ẹ ní sùúrù ẹ kò fẹ́ rà. Àbọ̀ ya wèrè ni kí ló fà rò wèrè náà? No, ṣé ìṣípẹ́ gbọ́n Mi ò lè fèkè, mo ò tẹ̀lé gbà rárá. Office man alákọ̀wé. Yes, president lọ́la ló ń wò yìí. Okay, kò sí problem, ẹ ṣílẹ̀kùn fún mi, mo fẹ́ wọlé. Ibo, kò sáyè mi o, ẹ̀sùn mẹ́yìn ọkùn bíi láìkì tẹ̀yìn. Ṣílẹ̀kùn fún mi, mò ń lọlé, ṣílẹ̀kùn mò ń lọlé. Ṣé máa ń tọ́ mo nílé mọ́ta ni? Mo ní mò ń lọlé. Ilé yín kọ́ ni. No. Ó lè bá mi sọ mi ò mà àdúgbò mi. Ṣé mi ò mà àdúgbò mi? Ilé popsi mi ni bíbáyìí. Mo rántí pé ọ̀dà rẹ́ẹ̀dì la fi kù. Yes. Blue Mary. Ó lè ní. Sá. Ó lè wéré. Ṣé owó tí mo gbà lọ́wọ́ ẹ ló fa gbogbo àrífín àbí kí ló fa orí burúkú yìí ná? Gbowó ẹ̀. Wá gbowó ẹ̀ lọ́wọ́ mi. Mi fi yín lówó. Gbowó ẹ̀ lọ́wọ́ mi. Mo ti fún yín lówó kò ní ìdíkẹ́ fún yín lówó. Mo ní o gbowó ẹ̀. Wèrè olórí burúkú. Wèrè ni ẹ. Lẹ fún mi lówó. Èmi fún wèrè lówó. Wèrè gbowó. Wálẹ̀ ẹ̀ wá òkè. Ẹ fún mi lówó tẹ́ra kankan. No, ṣé mi ò gbàgbé bàtà mi inú bíbá yìí? Mi ò gbàgbé bàtà. Ẹ gbàgbé bàtà. I'm winning all the loans. I'm saying, why Bíbá ìjọ àdúgbò wa. Ẹ gbowó yín o. Bọ̀dá àgbà ọjọ́ òlẹ̀ ti dúró ẹ̀gbọ́n ìwọ́ nìyí. Owó ni ìwú mẹ́. Bọ̀dọ̀ owó nìyí kájọ́ ń gbélé tẹ́lẹ̀. Ǹjẹ́ tí mo lọ patí lóṣogbo ni mo rí títì tó ń fẹsẹ̀ gbá títì pé. Ọ̀rọ̀ Òṣogbo lẹ́yìn fi sọ, ẹ fọ̀rọ̀ Òṣogbo lẹ̀. Ẹ̀gbọ́n yìí ti wà ń tàn, owó ti wà. Ọjọ́ tí mo bá wọn pàdé, wọ́n kàn ń náwó bí ẹlẹ́dà ni tó ń náwó everybody bẹ̀rẹ̀ sí ní he wọn. Iye owó ni ìkan náà. Ṣé mo fẹ́ fún yín lófo ni? Nígbà tí àbúrò mi gan tó lòun rí wọn tó lòun pàdé wọn, ó ní 20,000 náà fún òun. Iye owó ni ìkan náà. Àìgbọ́n ẹ̀ ti wà ókè o. Àti mi ò bá wọn o. Ó bá wọn báwo ni tí ẹ sì fi yẹn lẹ̀nà? Jọ ẹ̀gbọ́n owó ni kájọ́ ń gbélé tẹ́lẹ̀. Ǹjọ́ tó lórí wọn, èló ló ní wọ́n fún ẹ? 20,000 naira ló fún mi. 20,000. Iye owó ni. Ọ̀dọ̀ fojú ẹ̀ méjì rí báyìí. Ẹ nà. Níbo ti bá padà? Èmi kọ́ kọjá lọ ń tèmi ni mo kọ̀ orí nítorí kókó ọ̀hún. Má ò pé ta lélẹ̀ ló bá di bọ̀dọ̀ owó ni. Èmi dẹ̀ kí wọn lọ́ba níyà kí má ì tí lọ kí wá gbowó mọ́tò àfi bẹ́ẹ̀ dẹ̀ ṣèkà 20,000 naira. Ayé mi o. Ẹ̀gbọ́n ẹ̀dá ò lárò òpin. Tẹ́ bá rí wọn bó ṣe wà yìí very fresh. Mọ́tò wọn gan ó fine gan. O tún ti ní mọ́tò. Ó ti ní mọ́tò. Wo bí mo ṣe mọ̀ pé ẹ̀dá nìkan kọ́ ni ò láròpọ̀. Ọlọ́fà náà gan ò ní. Wo bó ṣe máa bẹ́ mi gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ lèmi fẹ́. Kí la wá ń sọ? Wọ́n ti wà ọ̀pẹ yín gan ẹjẹ́ wá bẹ ṣe máa gbá kíníṣì mọ́ wọn. O ní nọ́mbà wọn. Mi ní nọ́mbà wọn ṣùgbọ́n tẹ bá ní ìdí wọn a máa wà náà ni torí mi gan lọ́wọ́ ẹ̀gan mi tẹ̀lé rẹ́dí láti gba mo fẹ́ gba pìsàpìsà. Àbá mi wá jọ tó lọ. A máa wà náà a máa wà kò sí wàhálà. Owó ní ìgbà ṣe mo ní ìgbà tí a ṣe tẹ̀lé because you be more than enough. How are you? I need to thank you because without you, because Yoruba sọ pé ẹni tó bá dúpẹ́ àná máa ń rí ní ìgbà ni true. I really want to appreciate you for all that you have been doing to me. You'll be more than a blessing. Ọ̀rẹ́ mi, ilé iṣẹ́ mi, ṣe kó máa dúpẹ́ mọ́, à ń dúpẹ́ ara ẹni. Tí ìbá ṣe fún ẹ̀ta ló ti fẹ́ ṣe fún. What are friends for? Come on now, ní gbogbo ilé. Mo fẹ́ kó mọ̀ kí mo mọ̀ lóore. Kò sí wàhálà. Tí mo ṣe máa ṣe jù báyìí lọ fún un. Ṣùgbọ́n. Thank you so much. You're welcome, my brother. Kí ló jẹ́? Ṣé o gbàgbé mọ́tò tó promise náà? Ìwọ, ṣòro mọ́tò tí mo promise ẹ̀ ó ti balẹ̀. Ó kọ̀ dọ̀la ká lọ gbé lọ́dọ̀ dílà mi. Wow. Thank you. Congratulations. That's why I love you. Congratulations. Thank you. Congratulations.
So àwọn ọmọ rẹ ṣe pàjẹ́. Ó bẹ̀ máa gbọ́ yìí ní bàjẹ́. Ó yà sí àtọ́wọ́lé. Ẹni mo ti kù tí mo ṣe fẹ́ tó ti yé àwọn tí mo bá rí lọ́wọ́ lọ́wọ́ kéré wájú mi. Sherry, like right now, èmi ò ní birthday baby mi. Ó bẹ́ẹ̀. Fún bàbá àgbàlagbà. Ẹ ṣe sùúrù ẹ̀ tí ì rí nǹkan kan. Gbogbo tébù ìlú MT lẹ́nìí mo fẹ́ short bí ìdá. Àdì birthday baby mi lè ní. A dẹ̀ máa ná owó yìí because owó yìí wà. Barman. Bámánì! Ṣó sùn ni? Àlàyé tó ṣe ara ẹ̀ mọ́. I want to shut this place down. Ẹgbẹ́ fún bàbá àgbàlagbà. Ṣe sùúrù. Ó yà nínú sórí gbogbo àwọn tó wà ń bí ìwé kò sọ fún gbogbo ọkọ kúrò. Then you're gonna lock the door. Kò ní sẹ́ni tó máa wọlé àfàwọn nìkan la máa wà ń bí. Kúrò bẹ́ẹ̀. Sir. Eighteen doing. I said mo fẹ́ shut the beat down. Ṣọ́ra àwọn tó wà lẹ́yìn sọ fún ọkọ máa lọ. Ilẹ̀kùn tilẹ̀kùn pa kò sẹ́ni tó máa wọlé. Everybody japa. Sir, èyí ni club day wa and àwọn èèyàn máa wọlé gan a máa make a lot of sense. Báyìí máa yẹ máa sọ pé kán jáde kẹ́nìbọ̀dì má dé wọlé. Ó máa affect wa náà sir. Máa wo bọ̀bọ̀ yìí. Kí ló ṣe náà? Wọ́n bẹ̀rẹ̀ sọ látàwọn lágídí. Máa wo bọ̀bọ̀ yìí. Ṣé o fi ẹ̀fì sétí ni? O fit bá máa o. Honestly, tó máa ṣiṣẹ́. Ọmọ nǹkan calculate gbogbo ọtí tó wà nínú bar yín right now. Èyí tó wà nínú store calculate jẹ́ kọ́kọ́ fún 10 million ká fi start pẹ̀lú. Sir, kí n calculate gbogbo tó wà ń bá. Store. Tí màá ṣọ́ọ̀tì náà ẹ ṣe pé fún mi. Báwa. Èpè tó ti mú lọ́wọ́ tí wà. Yéṣu lè gbọ́ báwa. Please come. You see? Kí ni máa yẹn sọ fún ẹ? Ìkan tó sọ. Kò gbẹ ẹnu mi, mo fi ìpẹ́ ti gbọ́ ọ̀kan tó sọ ní sá. Gẹ́gẹ́ ẹ̀sùn àlàmà lọ. Ó máa jáde. Lọ́jọ́ bá ti kọjá yìí. Ó máa jáde pẹ̀lú àwọn tó kù sí. Àlàyé ẹ fi ọmọ yẹn. Àlàyé ẹ fi ọmọ yìí. Àwọn mẹ́ka tẹ́ wa tí èmi máa ṣe jù, tí èmi máa ti ṣe jù, máa mú màmá. Ìlú ṣe é. Good evening. How you doing? I'm fine. My name is Owoni. Mo gbọ́ tẹ ṣe ń bá Bama sọ̀rọ̀ ẹni pé kó bá ń sọ, you know. I think that's rather unfair. Èèyàn làwa náà, a dẹ̀ ń ṣe fàájì wa ni. So mo kàn feel pé ẹ bá fẹ́ wà fair enough, you know, kẹfí wá lẹ́kí gbogbo àjọ ṣe fàájì papọ̀. There's nothing wrong in that. No. Sori mo ti ń bọ̀ ìtẹ́lẹ̀ bó ṣe ń bọ̀. But sori bóyá sọ̀rọ̀ there. I love your manners of approach. You know, mo wá calm down. Mo rò fẹ́ ask pariwo ni mo fẹ́ show yín kẹ́ mọ̀ pé yọkọ wà ń bí lẹ́yìn. What are you talking about? You know what? Today is my baby's birthday. Oh, happy birthday. Long life and prosperity. Amen. You know, like you said, the more the merrier. So like right now, everything 30 mu is going to put it on my tab. And on my phone, your tea, everything about my mu is going to be on me. So I like you. You are a perfect gentleman. You know, I like you. Yeah. Ó ti mọ ìwọ̀n nìyẹn o, ṣé ó ti yí ẹ, yọ bó ṣe wù ẹ́, ṣe bó ṣe wù ẹ́. Bama, come over. Ẹni tí táwọn náà máa fẹ́ mu lọ́hùn yẹn fún wọn. Bọ́sùmá, ó dùn mí o. Ṣé bọ̀bọ̀ tí mo fẹ́ kí ẹ tó ignore mi lẹ fún lọ́dẹ̀ tuntun yẹn? Bọ́sù kẹ́kẹ́ máa. Sori guy, ọmọ kan ń bínú tẹ́lẹ̀, báwo lè fẹ́ ṣèkẹ́ tí mo ti yẹ̀yẹ́ wọn? Ìwọ gba gbé ǹjẹ́ ká fún ọ lọ́tí. Bama, bọ́tí wá. Ọgbọ́n ìgbọ̀n ó sọ́jú iṣẹ́. Ó sì yọ sí ọ̀gá. Gbé sórí tébù. Ọmọ nǹkan, everything tó ti mú
put it on my tab. Farabali. Anything about my again, put it on my tab. Then shut the door. Oselo mi to ma wọlé mọ́. What is it go? Wá kí ló ń ṣe tó ń ṣe báyìí náà? Bí ayọ̀ fit here o, káwọn fẹ́ máa ṣe. Money put it on my tab. Wàá kò sí ara. Tí wàá lè bọ̀ ta. Ó dáyà wọn, ó dáyà wọn, pọ̀létí yóò máa pọ̀ létí ẹ̀. Boss. Kébì náà, kébì tèmi náà. Báyìí ní tó bá fẹ́ gbà ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sí ni, there's some DJ. Turn up the DJ ó yá yìí sókè. Mo ti rí àwọn pàṣẹ lẹ́gbẹ̀ẹ́ yín. Bàbá mi bá yà. Olójú ló mọ̀ ń tójú ti rí kó tó gbégbèsè akin o gbogbo wa ní kẹyìn a ó rojọ́. Ohun àgbáyé ṣe o mo ṣe bí tabakẹrù inú ẹrú abàjẹ́ o ìwọ mọ̀ tirẹ̀ èmi mọ̀ tèmi àmọ́ ṣá ní kẹyìn a ó rojọ́. Ohun àgbáyé wá ṣe o. Money o money ye money go money 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 o money ye money big money big money o make go plenty money. I'm winning all alone, some say why I'm alone. If I was dead, would you be there to check on your best friend? You lost in on my wifey, that's your wish, but I'm here and I'm hearty. Go Tomby, I'ma live my life to the fullest. You to do yours, nobody bang your job. Call on me, share that job. Money, oh, money, yeah, money. Big money, money. Money, oh, money, yeah, money. Oh, what do you, my baby? Big money, oh. Baby. Yes, baby. Ṣé o ti rí nílé ayé kò dáa kóbìnrin lójú kòkòrò? Definitely. Nǹkan tí bàbá landlord fojú mi rí, òun ló ń lọ yẹn. Bọ̀ ká dúpẹ́ wípé mi ò bọ́ sí wrong hand. O lè believe pé kò sí nǹkan tí bàbá yẹn ò fi threaten mi tán. Bàbá landlord kan náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kò sí nǹkan tí wọ́n fi threaten mi tán láti fẹ́ mi. Bọ̀ mo dúpẹ́ fọ́lọ́run wípé gbogbo bọ́n yẹn ṣe náà mi ò force wọn lọ́wọ́. Wọ́n ṣì kẹ́mi tajọ́ ń gbélé. Okay. O lè believe pé bàbá yẹn ń ta ẹ̀. Wọ́n dẹ̀ fún lóyún. Are you kidding me? Baba landlord. Tó bá mọ ìyà tí Ṣìkẹ́mi jẹ nísìn, wàá bá kànú. Bọ̀ anyway, mo dúpẹ́ fọ́lọ́run ṣá. Ẹran kan tí mo máa ń bẹ sọ nìyẹn. Tó bá jẹ́ kó lọ kó sọ́wọ́ bàbá yẹ̀gẹ̀yẹ̀gẹ̀, ibo ló fẹ́ fojú sínsìn. Trust me. Besides, gbogbo ìgbádùn tó ń gbá ń sìn, kájọ ń cruise kiri, you wouldn't have seen such. Kọ́tà máa ń sọ nìyẹn. Please, èmi náà dúpẹ́ lọ́wọ́ ẹ. To fall because ibo ni mo afojú sínsìn. That's fine. Come here, baby. Okay, you're welcome. Oh, what a nap. I was actually having my nap, man. Oh, money! Money, 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 money. Everybody want money. Me want money. Daddy want money. Pastor want money. Everyone want money. Everybody want money, 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 money. I got money. I got money, man. Whoa, man. Man, yeah, I want to get British breakfast. I want to eat now. I need something to eat now. Hey, you idiot. Yo, you don't want to come here. You see me, I've been waiting in the restaurant for the past 24 minutes and you won't want to come to me now. Hey, waiter, how are you? How are you good today?
You're gonna get me something. I want you to get me something with this money now. You get me full chicken, full coleslaw, full tray, one part of a human part. Also, you get me that now, okay? Hey. Naira. 50 naira. Kilo so? Naira. 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 I should wear it anymore, man. Yeah, wear it. Yeah, wear it. Me wear it. Yeah. Hey, me wear it. Wear it. Are you mad? Me wear it. Yeah, your brother wear it. Are you mad? Are you mad at something? Are you mad at something? You look at what is happening to this country, man. I heard people talking like this, man. How could you call me wear it? Yeah, I wear it. Many wear it while everybody knows that. I want to eat full chicken, full turkey, full brew, full of everything. And I asked you to get me a human pie. I'm gonna get human pie myself. I don't give a fuck about what. Àmọ́ àwọn wèrè tí wọ́n rí òun náà ló ń yà wọ́n wèrè òun ló ń yà wọ́n wèrè ìwé pípẹ́ òun ńlá gbàǹgbàǹgbà ló ń gbà òun àdẹ fún wọn kékeré ìṣèlú dàbí ìgbà tí èèyàn bá mú owó pounds àbí dọ́là àbí euro kó wá lọ mú fún haúsá ké ẹ bá mi ṣe ó mọ̀ pé kékeré ló máa mú lọ lówó ilẹ̀ yìí gọbọi ló máa gbà òun náà ló ń yà wọ́n wèrè. Ó lówó lóòótọ́ ọ̀rẹ́ wa lówó lóòótọ́ àmọ́ àtúbọ̀tán ẹ̀ ìgbẹ̀yìn ẹ̀ kò ṣe kú. pípọ̀ àjẹ́ o àsàmìmí oògùn ọbẹ̀ kẹ́ńdá fi pamọ́ lọ́mọ jẹ ẹ̀jẹ̀ yẹn wọ́n fi dómi ọbẹ̀ nílàwẹ́lẹ̀ tí pé. Àkàndá ti bò. Ayangidi làwòdì òní ìlọ́dájà sílẹ̀ láàrin Ayangidi àwòdì Ìjẹ̀ṣà. Ǹjẹ́ tí wọ́n ránṣẹ́ gbàgbà káyangidi Yangidi tán dè lókun kan tó jágun ìkẹyìn ayé olè kókó. Ọlákangbá o àgbàgbà kangbà ẹ̀yin lẹ́rọ bá fáwọn lónìí ẹ̀yin lẹ́rọ kòkò fún gbé ẹ̀yin lẹ́rọ alásẹ̀gẹ́dẹ́gbà fún ẹ̀kọ́ olúkòso àyàrá náà ìgbà tẹ́ ẹ̀rọ fáwọn làwọn fi ṣe lé ìkòkò tẹ́ ẹ̀rọ fún gbèdìbí fi ṣe yẹ̀wò alásẹ̀gẹ́dẹ́gbà tẹ́ ẹ̀rọ fún ẹ̀kọ́ olúkòso ní sí. kílẹ̀ tó dá mi dúró láti ẹ̀kọ́ náà. má bínú mo ṣáà ti bẹ̀ ṣáàjà máa lọ. kàkà ṣáàjà máa lọ every time ló máa ń ṣe kí ni next time ní tẹ́kẹ̀ ẹ́ sí pẹ̀lú ẹ̀ o. mo ní kó má bínú ó yà á bí alfa. ká máa lọ sí alfa mú mi bọ̀. ọwọ́ tó máa ń bínú báwo mo ṣe lè bínú. Ẹ káàsán. Ẹ káàsán bọ́dà. Àṣẹ wa pa. Ẹ jọ ṣé inú estate ilẹ̀ ń gbé ni? No, inú estate kan ni mò ń gbé. Ìta ni mò ń gbé but site engineer ni mi ń bí báyìí. Wow. Site engineer ni? Of course, yes. Nǹkan tó ṣe é pé mo ní àwọn properties kan bí báyìí tí mo dẹ̀ máa need service yìí. Oh, really? Mo kọ̀ like yín ni tí pé ojú yín gan look familiar. Sí omi mọ̀ bí àdìjọ ṣiṣẹ́ papọ̀ tẹ́ ẹ̀ bá mind. Kò sí wàhálà. Ṣé rí bí estate ṣe wà yìí? Ìyẹn estate yìí half ilé tó wà ń bẹ̀ èmi ni mo kọ́. And again ó lóòótọ́ kan tí wọ́n kọ́ síbẹ̀ Extreme Royal Hotel and Suites. Hotel tí wọ́n sọ lọ́wọ́ ń sìn èmi náà ni mo kọ́ hotel yẹn. Wow, ẹ̀yin lẹ ṣe hotel yẹn. Of course èmi mo ṣe. Wow, ó túbọ̀ sí pé wà trustworthy nìyẹn a dẹ̀ lè ṣiṣẹ́ papọ̀. Ṣé mo lè gba nọ́mbà yìí? Why? Ẹ fún mi. 081 4933 8353. Ẹ ṣe kò máa pè yín. Alright, ṣe kò owó tó lè kọ́ mi. Majek. Ẹ ṣe gan, Mr. Majek. No problem. Máa pè ilé fún. Alright, mama expect call yín. torí ń sìn ó mọ akánjú tó yẹ pé wọ́n ti kánjú wa ó ti kánjú lọ ń sìn ṣe máa rí reconnection tó rí. Ó tọrọ ló sọ mi ní kánjú mọ́. ṣáàjà máa lọ ó wà lára yá lọ. Pàdé pọ̀ pẹ̀lú ogún. Ìmọ̀ràn ti kò kí ni. Ọmọkùnrin àkàndá tó fọwọ́ bọ̀. Ọmọkùnrin àkàndá kí lẹ̀ sọ iná àṣebí ẹ̀yẹn mo ṣẹ́dẹ̀ ṣe fún ẹni kàn gbọ́yàn lọ́wọ́ lọ ní inú ọmọ ẹ̀tẹ́ ìsọ. Ó ti kó yàn tí ò yẹ ọkọ̀. Ọlọ́fọwọ́ kọ àkàndá. Àkàndá. Bẹ́ẹ̀ni. Kí ló ń jẹ́ àkàndá? Ọ̀gá rẹ̀. Àkàndá lẹni tí oògùn èémú. Tásà sí èébà. O lè lówó, ó sì lè má lówó bọ́ ọ̀sà sí. Ọ̀ sì ra rẹ̀. Kò nílé aláwo, kò sì nílé oníṣègùn. Àmọ́ ẹ ń bá robi sí ibi ó padà sọ́dọ̀ tọ̀. Ibi lọ́rọ̀ sí. Ìtọ́ ọ̀sà ó ti padà sí olórí, ó ti bàjẹ́ bọ́ sí wà. Bẹ́ẹ̀ ni ó ti bàjẹ́. Kí ló wá fẹ́ ṣe báyìí? Kò sí ṣíṣe kò sáìsì. Kí ni ọba tún ṣe? Ó ẹ̀ka lọ lè ṣe láyé, ó ti tó di gbére nu. Jẹ́ ìwọ̀n létí kìíní kan. Sọ ọmọ bí ọ̀sìn lówó tẹ́lẹ̀.
níwọ̀nba tó sì bá ọ fúnra tí yà jẹ́ ọ dédé kó tó di bá ṣiṣẹ́ fún ọ ìyà tí ó jẹ́ ọ ju ti tàtẹ̀yìn wáyé lọ. ọ wá gbé wò kọ wo bí ìyà ó ṣe jẹ́ ọ. bàbá ìjọ má jẹ́ kí ìyà jẹ mí ẹjọ́ bàbá ẹjọ́ kí ni ẹjọ́ kẹ bá mi wá túnṣe sí ẹ. mo ṣàlàyé fún ọlọ́jọ́ náà lọ́hùn gbógun owó ọ̀dà kò sóògùn owó tí è lẹ́yìn àfi tá a bá fẹ́ tanra wa ó lè jọ́ lọ́jọ́ pípẹ́ ó sì lè jọ́jọ́ kúkúrú bẹ́lẹ̀dá rẹ bá ṣe rọ̀ máa ní. ọdún mélòó lọ ti lówó báyìí. ọ̀pọ̀ tí mo lò náà tí kò ọdún méjì ẹjọ́ ẹ ṣàánú mi. ẹ̀mí la fi pè mí jẹ. ìwọ náà ti sọ lọ́jọ́ náà lọ́hùn ọlọ́sẹ̀ kan ti tó. bàbá ẹ ṣàánú mi ẹjọ́. kò sí jíjà sànú o bó o bá ti bọ́ta ní ìsìn ìyá ó dì ọ́ mú báyìí yóò gbà sọ̀rùn. iṣẹ́ bọ̀ fúnra. bàbá ẹjọ́. èyí tá a máa ń sọnù lórí ọ̀rọ̀ èèyàn ọmọ kéékèèké wọ̀nyí tó oògùn owó bá dáa sẹ́mi náà fẹ́ràn owó àmọ́ a máa ń ṣe fún yín ká lè kọ́ ẹ̀yin tí ò lẹ́kọ̀ọ́ lọ́gbọ́n torí mo sọ lọ́jọ́ náà mo ní èmi padà ṣe pé nǹkan lẹ́yìn ìgbà kan ó ní kọ̀ọ̀kan. bàbá ẹ wo tí mo wà ní orí tí mo lọ́wọ́ àní orí tí mo lọ àjọ máa wà ní. ọ̀dà náà ọmọ gúnṣẹ́ ọdí ẹrú náà ọmọ gúnṣẹ́. ẹjọ́ wọ́n bẹ̀rẹ̀. ṣé o ti wá rí báyìí ṣé o ti rí báyìí àtẹ́lẹwọ́ ẹni báyìí kò kí ń tọ̀yàn jẹ. àtẹ́lẹwọ́ ẹni kò kí ń tọ̀yàn jẹ. nílé ayé yìí èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ èèyàn tí yóò bá ṣiṣẹ́ kò lè pàdé òwò torí pé iṣẹ́ àṣejẹ lásán ni wọ́n pè mí síṣẹ́ ẹ̀mí sáré ṣe òun la fi ń sanwó ilé tàbá bí wọn la fi ń sanwó skul ọmọ òun làánà fi ń wọ aṣọ sára alẹ́ lómi láyé yọ lọ́wọ́ tiẹ̀ kó owó rẹpẹtẹ mọ́ kó ṣàtì máa jẹun kó wà comfortable kó lè máa gbọ́ bùkátà kò ní jẹ gbèsè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò ní tó òun náà fẹ́ dàbí lágbájá ó fẹ́ dàbí tàmẹ̀dò ibi tí wọ́n ti ń ṣubú tó ti ń kọsẹ̀ nìyẹn èèyàn gbọ́dọ̀ jí kó ṣiṣẹ́ a kì í sùn kan fi ọ̀là jí ni o. a kì í sùn kó fọlà jí ni. èèyàn fúnra ẹ̀ ló máa fẹsẹ̀ àárẹ̀ rè lọ bí ọ̀là èèyàn ó dàbí ọ̀rọ̀ àwọn olórin ni ògbọ́n tí wọ́n wí ni wọ́n ní ó lápá ó lẹ́ẹ̀ṣẹ̀ ó kọ́ ṣe ọwọ́ ó mọ̀ ha ó mọ̀ gbé ó lọ́kọ̀ roko wọ́n tún ń pa láàrú ó káríbọ ní tó bá lọ gbé wọn láti ẹ̀pẹ̀ lágùntàn ọlọ́pàá mú òun adẹ̀ máa ké. ẹni tó jalè sáré ọ̀la ni ẹni tó gbọ́mọ ṣòwò ó sáré ọ̀la ni torí pa fẹ́ lówó ṣùgbọ́n ẹni tó lọ́n bá fi kó ní òun ló ní o nígbà tó kò lè tẹ pamọ́ṣẹ́ wọn náà máa padà jẹ́ èèyàn má jẹ́ kí ayé tiẹ̀ náà padà dàbí arákùnrin tá a sọ̀rọ̀ ẹ̀tọ́ yìí. kí ní gbàgbọ́ kí lè tẹ pamọ́ṣẹ́ yìí. lọ́jọ́ kan àní gbogbo rẹ̀ á dópin àtọ́ lọ́jọ́ kan fúngbà díẹ̀ ní ilé ayé tá a ti bára wa o ìkánjú tó ń wẹ̀sọ ẹni orí yọ mú mi nílé àmọ́ ó ṣe ó tako rántí alẹ́ ó ṣe ó àlọ́ ṣe ó tako fòye sígbẹ̀yìn àmọ́ ó ṣe ó tako rántí alẹ́ ẹni orí yọ bá mi nílé o. ọ̀rọ̀ ọmọ ènìyàn sún mi ó ṣe o tako rántí ẹni orí yọ mú mi nílé tàbí àkókò yé sí gbẹ̀yìn. Nínú àkùdé láyé dàkúdé yá nínú àlẹ́.